Allah wa tako ẹ̀sìn ká lè jọ̀kan làwọn ṣe Allah. káàmọ́ lọ́hùn lọ́kàn Allah. ni mo sì ṣe sọ fún wa. Allah. káàmọ́ àlà lọ́kàn Allah. bí Jésù ṣe sọ. now alhamdulilayi rabbil alamin káàbọ̀ sórí ètò kò ń ṣe flag on network ni o kò ń ṣe flag television máa sọ fún yín wọ́n dẹ̀ flag YouTube wọ́n flag YouTube náà náà máa lọ ni pé bàbá yìí ló wá ń ṣe wàhálà yẹn mo ní kùránì yìí tí Professor Alaro lọ dà kọ wọ́n dà á kọ ni àwọn òkọ kùránì kankan wọ́n dà á kọ ni ẹni tó ṣe gangan tó kọ originally Alhaji Abdulsalam Bọ́lájí akéwkéwé náà ń jẹ́ ní 1972 ní ọba ń ṣe wàhálà yẹn tó lè bí wàhálà yẹn wọ́n sọ fún yín pé kọ̀mpíárà ni wọ́n ní gbogbo ilẹ̀ Áfíríkà tó ń sọ Yorùbá wọ́n wá nídìí Kùránì Yorùbá tó lè gbé fún Christian tó bá gba Ìsìlámù àbẹ́yìí tí ọjọ́ ń takò ara wọn lórí stage kó yá kà á kò ní jẹ́lá bá nìkan wọ́n wá ṣe wàhálà ẹ̀ wọ́n kọ́ sí Yorùbá wọ́n lè ló tó máa fi tẹ̀ bàbá ìwà lọ Saudi Arabia wọ́n lọ fún àwọn jọ̀mọ́ tó ń tẹ Kùránì jáde gbà tán dọ̀hún lábáṣọ lábá sí wọn bàbá ò gbọ́ lábá ò pé ìwọ tó gbọ́ lábá wá bọ́ọ̀ máa tú Kùránì Yorùbá ṣé bàbá máa rí tú torí wípé bàbá lè kà á wọ́n dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n ọ̀kan gbọ́ lábá wá ni lábá wọn ò fluent ó dàbí pàtàkì wà láyé láàlúbà lè ka Kùránì Yorùbá kò gbọ́ lábá wá eléyìí ṣe bàjẹ́ kò gbọ́ lábá wá kò gbọ́ rárá àmì ìdásí náà gbọ́ lábá wá wọ́n lè ka Kùránì lábáwá so máa lọ ní pé ní ìwà ṣẹwárí ṣe wáyìí síkírì tó wà ń bẹ̀ ni pé tí lábá bá pọ̀ jù ò ní rí ṣe kó gbọ́dọ̀ pọ̀ jù kó mọ Kùránì kà ní lábáwá kò sí wàhálà bọ̀ pé ó wá flow lẹ́nu ẹ ò ní rí ṣe ó máa difficult torí lábá ò ní jẹ́ kó rí ṣe a máa gbé ẹ padà ni ọwọ́ ní àpéwẹ́ ọwọ́ akọ̀rẹ́sà ti Sheikh Adam pé ìwọ nìkan láfọkàn tán láfíríkà tó gbọ́ Yorùbá tó lè gbọ́ lábá dáadáa wá rí sí Kùránì tẹ ọ̀gbẹ́ni ikọ̀ yìí bí Sheikh Adam ṣe wọlé nìyẹn o Sheikh Adam wá fi ṣe pé tèmi nìkan àníyàn báyìí dáa gan irú Sheikh Adam ò sí Nàìjíríà for now mi lè sọ lọ́la o bó ń lè nítorí a ṣì ń wò yí o ẹni tó láwọn bí Sheikh Adam ẹyẹ fi ọmọ Sheikh Habib o àníyàn wọn tún papọ̀ àbẹ́ ìjẹjẹkújẹ wọn ilé òde tó máa pè wọ́n sí wọ́n máa jà sówó ìkómọ owó gbọ́ owó àwo ìdáhùn bẹ́ẹ̀ àfa àwọn arúnjú lóde so máa lọ ni pé bàbá pé Sheikh Kamal Al-Adabi rọ́ìmọ̀ ọlọ́ àtàwọn àfáà míì náà mọ́ra pé ní tí Saudi gbé wà rèé o ẹja jọ mójútó wọ́n ṣáàyàn gbìmọ̀ sórí yẹn pọ̀ mo ti kà fún yín rí ìgbìmọ̀ tó ń yàn àwọn kọ́kọ́ ṣe gbogbo ẹ̀sùn sóyún ló wà ń bí o mo ti kà fún yín rí ni o fi padà sẹ́yìn ni o ọwọ́ ẹ bá share torí Ọlọ́run ẹ bá share ẹ bá rí share torí Ọlọ́run both YouTube and Facebook at least èèyàn kankan kó ṣe à séèyàn 50 minimumly tó fẹ́ kó lọ́dọ̀ Professor Alaro kó má jẹ́ pé ẹnìkan pè mí bíi ti jó ìlànà náà tó máa tẹ̀bà tì nífẹ̀ẹ́ kẹ́nìkan pè wọ́n kán wò direct ni kán gbọ́dọ̀ mi direct pé Jamiu ò bú mi o ó correct mi ni o Professor gba correction now mo máa lọ ni pé mo lè sọ fún yẹn earlier on kí network tó dojúrú pé Professor Alaro jẹ́wọ́ fún àbúrò yìí mọ́ bàbá ara yìí mọ́ nìbàdàn Mukaila pé
Yorùbá àwọn ò dáa àwọn ò gbọ́ Yorùbá kódà àti kọ́lẹ̀ gan máa ń nira fáwọn wọ́n á ní ṣerú ẹni bẹ́ẹ̀ ló wá ní goat àti lọ tú Yorùbá fáwa ẹni tí ò gbọ́ Yorùbá bó máa ń lọ ni pé wọ́n yá ṣètò ṣé ara ń gbé ìgbìmọ̀ kalẹ̀ wọ́n jọ ṣe pọ̀ kan tó wá tẹ eléyìí jáde ṣé ara nǹkan ló kọ Kùránì yìí o àwọn ló jẹ́ sẹ́kẹ́tírì àwọn tí wọ́n ṣe é ṣe wàá lóye kó jẹ́ chairman gẹ́gẹ́ bí ẹni tó ń fọ̀rọ̀ lọ bàbá òní jẹ́ chairman o ẹbí tí bàbá yẹn dáadé ṣe àgbẹ̀ tó bá bàbá láti Saudi ọwọ́ chairman ló máa dé sí àwọn òwò yẹn pé àmì náà fi ṣe àmì náà kí ló máa kọ́ dájà lẹ̀ láàrin àwọn àfà chairman ni pé àmì máa jẹ́ ó mọ̀ pé tó wá ti ń bọ̀ tó ṣe àwọn ọkọ̀ dé sí kó tó máa lọ sọ́dọ̀ àwọn tó kù bàbá ní no ẹ jẹ́ kí mi jẹ́ secretary káyọ̀ máa mójútó ẹ wo bàbá yẹn Allahu Akbar ọlọ́mọ àfọ̀rún kẹ́ bàbá náà máa lọ ní pé bàbá acknowledge ẹni tó ṣe àpé ń sìn idea àwọn Christian tá a bá ń bá wọn lò tá a fẹ́ pe Ọlọ́run la máa ń pe Ọlọ́run tá a sọ pé àdúrà bọ́n ṣe lànà ṣe máa bá wọn lò ó bó kí àìdí ẹ má bàa wọnú míwàá ìgbà tí ọba kọ Kùránì yẹn wọ́n lo àwọn techniques yẹn náà torí Christian pé àdúrà Ọlọ́run àbá ṣe wọ́n wá sọ pé no a gbọ́dọ̀ ló ní Ọlọ́run àìdí àkiri yóò nìyẹn ẹ má kí yẹn wọlé ẹ já lo Ọlọ́run ìyẹn ni àkíyèsí tí wọ́n pè sí péèjì kan nínú ibi wọ́n pè ní àkíyèsí pàtàkì ní tí ó Professor Alaro ṣe gangan bó torí pé wọ́n ti kọ́ fún lábáwá pé àwọn làwọn ẹgbọ́n tó kọ́ bẹ́ẹ̀ o wọn láwọn ṣe editing o wọn láwọn ṣe editing rárá ẹ gbọ́ lẹ́nu wọn ẹ máa gbọ́ ẹ máa kà ẹ máa gbọ́ torí pé àwọn bàbá ló ṣe editing náà proofread yẹ ẹgbọ́n tó sọ wọ́n ní ẹ máa gbọ́ wọ́n ní àfiyèsí àfiyèyí ṣe ìrántí fún gbogbo àwọn tí yóò máa ka alukurani tí a túmọ̀ sí èdè Yorùbá yìí láti ṣe àkíyèsí àwọn àlàyé ọ̀rọ̀ wọ̀nyí ṣe editing nìyẹn ètò editing inú ibẹ̀ yẹn kúrò pé n ta yọ kúrò rẹ o ó yẹ kí Professor Alaro kọ gbogbo 900 ẹ̀rọ yẹn sí ẹ̀yìn ẹ̀ àkíyèsí pàtàkì tó bá kọ́ àṣírí àtúmọ̀ àwọn àwọn ní Kùránì yẹn pé a èwo ni tún ní ẹ̀rọ ìbúwọ̀ ló kọ́ ó tún rí ẹ̀rọ ńbẹ̀ àwọn òkọ̀ yẹn ẹ máa gbọ́ láti pé Ọlọ́run ní Ọlọ́run ṣe pé Ọlọ́run ni kiri ó máa ń pe Allah àwọn máa ń pè ní bàbá ní no Ọlọ́run ẹni tó ní gbogbo nǹkan olóhun kò ń ṣe Ọlọ́run kò ń ṣe ẹni tó lọ́run ayé ń gọ́ ìyẹn já number 1 number 2 láti máa pe àdúà ní àdúrà kò tó ń wọlé àdúà safe mumi àdúà ẹwà kíyèsí tí bàbá ń pè ń tó rí tó jẹ́ ẹ̀rọ inú Kùránì tí bàbá yẹn kọ́ nìyẹn o tọ́rí tó jẹ́ méjì àwọn ẹ̀rọ tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ kọ́ bẹ̀ sí àkíyèsí pàtàkì Professor kọ́ àkíyèsí pàtàkì sínú tiwọn rárá ẹ máa dé o now bàbá tún acknowledge akéwòkè tó ṣe gangan sínú Kùránì yìí náà ní ẹ̀lẹ́ tẹ́bánilọ́ọ̀lẹ́ máa gbọ́n tí mo sọ tẹ́bánì kò tí ẹ lé kékeré ẹ wà tẹ́bà gẹ́ẹ̀sì ẹ kékeré ẹ̀ rè gbogbo tí mo ká ẹ ló wà nù kékeré yìí ìyẹn wà lọ́dọ̀ dáwà lóṣòdì ẹ̀ wà lọ́dọ̀ dáwà lóṣòdì. wọ́n ní ó yẹ kí a fi ẹnu kan àwọn àbá dáradára èyí tí arákùnrin wa Alhaji Abdulsalami Bọ́lájí mú wá gẹ́gẹ́ bí Alhaji náà ẹ máa gbọ́ o
nítorí Professor Alaro kọ gígùn nìyẹn o gẹ́gẹ́ bí aláàjì náà tí ó túmọ̀ alukurani sí èdè Yorùbá fúnra rẹ̀. Professor Alaro akúnlẹ̀ bàbá yìí rárá nínú kurani iṣẹ́ wọn dẹ̀ náà jí kọ sínú ẹ̀ iṣẹ́ wọn náà dà kọ sínú ẹ̀ wọn akúnlẹ̀ jẹ́ tó níṣẹ́ gangan ẹ jọ ṣe academic session tẹ́ wà sà wọn ẹ kọrú ẹ̀ wọn kì í ṣe kí ni wọ́n ń pè kí ni ẹ̀ náà reference tẹ́ bá ṣe project kẹ́ tó bá professor reference àwọn tẹ́ ẹ kà ibi tẹ́ ti rí wọn acknowledge wọn academic section là ń sọ yìí náà mi sọ̀rọ̀ kéwu academic tẹ́yìn náà jẹ́ professor lé lórí gbọ́dọ̀ gba professor yìí náà ṣé ẹ ṣe refer sáwọn tẹ́ ẹ kàwé wọn ni tó wá jẹ́ ẹ wá fẹ́ kọ ẹ wá lọ kọ Kùránì ní Kùránì tó acknowledge ẹni tó kọ́ bàbá aláìbọ̀lájà kéwké Abdulsalam tó wá jẹ́ ṣé Adam ò sí mbẹ̀ ṣé Kàmálì ò sí mbẹ̀ àwọn kan ṣiṣẹ́ ni fọlọ́n bẹ́ẹ̀ tó wá ṣiṣẹ́ gangan tó fi òru àtọ̀sán ẹ̀ ṣiṣẹ́ tó acknowledge òun náà síbẹ̀ again ẹ wá wí tán ẹ wá ní pépà òtò àwọn èdè ìjókòó mẹ́ wọ́n dẹ̀ ń gbọ́n tẹ́ ń wí wọ́n dẹ̀ pé sóòótọ́ fáwọn pépà òtò ẹ wá ràn pépà òtò ètò ọkọ̀ tẹ̀lé lè wọ́n tẹ̀lé yìí ní eré ní first one tọkọ̀ tẹ̀ wọ́n tẹ̀lé ní 14/18 that's 1997 ni wọ́n tẹ eléyìí tí mo kọ́ kà fún yín eléyìí wọ́n dẹ̀ tẹ́ bí wọ́n ti lọ tẹ́ gangan wọ́n kọ ogun ẹ̀ síbẹ̀ o iléeṣẹ́ tó tẹ́ ó wà ń bẹ̀. agboolé ìtẹ̀wé Al-Qur'an alápọ̀nlé tí ó jẹ́ ti ọba Fahd Medina Saudi Arabia ni wọ́n ti tẹ eléyìí jáde. lóòótọ́ ẹjá wo kò sí ààyè lóòótọ́ kò sáyè mẹ́ kò sáyè ètò ẹ̀kọ́ fi fàyè sí Kùránì alágbọ̀n náà fi sí gbogbo ẹ̀ kò sí wàhálà eléyìí ò láyé àbí náà ṣàkóso ìyá bàbá yẹn o nígbà tó di ọdún 11 years later ní 1441 tó máa jẹ́ 2002 àbí 3 2003 11 years later àbí kí ni ẹ̀ máa jẹ́ náà 2007 kọ́ nìyẹn 7 and 8 ni wọ́n tún lọ tẹ eléyìí wọ́n lọ tẹ eléyìí again second edition rèé tí wọ́n edit èyí máa ń bi professor léèrè error mélòó ló wà nú eléyìí àtún 2000 error o mo lè ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní o àtún 2000 errors tó wà nú ẹ̀ kán tó lọ tẹ eléyìí jáde màá dẹ̀ fi error méjèèjì hàn yín pẹ̀lú ògo Ọlọ́run èmi kà á mo lè ṣe ń kà á lọ error mélòó ló wà nú eléyìí prof ọ̀rọ̀ mélòó ló wà nú eléyìí kẹ̀kẹ́ tó tẹ eléyìí ẹ jẹ́ kó a pé error táwọn bàbá náà ọ̀dẹ̀ ní lábọ́ọ̀dẹ̀ ọ̀pẹ́ lọ́wọ́ àánú ilé ara tó rọ̀mọ̀ pé lè fi tẹ̀ ẹ̀rọ mélòó ló àánú ilé tẹ̀ jáde lẹ́yìn tó tẹ eléyìí tán ta eléyìí tán wọ́n ẹ̀ṣẹ̀ tó wá lọ tẹ eléyìí ṣé wá rí eléyìí àti eléyìí kankan náà ni yín tó wá ṣe ni pé eléyìí bẹ̀rẹ̀ láti left to right gẹ́gẹ́ bá máa ń ka Kùránì láti ọ̀tún lọ sósì eléyìí láti òsì lọ sí ọ̀tún ni wọ́n tẹ eléyìí àwa mọ yí àti wọ́n tẹ eléyìí àmọ́ bí tí wọ́n ti tẹ̀ wọn kọ́ sí rárá ẹ gbọ́ mi yé kí ló ń ṣẹlẹ̀ ẹ mọ̀ ìyá mi mo fẹ́ bi prof rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wáyé tá àṣìwọ́n tó ti tẹ eléyìí rárá gbọ́dọ̀ ti tẹ̀ ìtọ́ wọn fọ́nìwá rè prof sọ pé kò sí ààyè láti acknowledge àwọn bàbá because paper yẹn ti pọ̀ jù ayé náà ni bẹ́ẹ̀ ni kọ́ o professor Alaro bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́ o nínú eléyìí kò sáyè lóòótọ́ second 2 kò sáyè ń bẹ lóòótọ́ níwájú àtẹ̀yìn kò sáyè
bọ́ ilé táwọn tó ti wá lọ tẹ̀ yìí eléyìí ní ààyè o pálí normal pálí lélẹ́yìí eléyìí ò ṣe kankan sí àyèrè page 1 àyèrè page 2 àyèrè page 3 àyèrè page 4 àyèrè page 5 kí náà fẹ́ kọ tí ó lè wọnú àwọn eléyìí òǹrè irọ́ mo ní àyè ṣẹlẹ́lẹ̀ pálí lélẹ́yìí eléyìí náà wà nù eléyìí pálí lélẹ́yìí wọn lè kọ́ńkọ́ sí eléyìí òǹrè pálí rè kò ṣe kọ́ńkọ́ sí ṣé wàá lẹ́yìn pálí àyè page 1 rè tó máa kọ́ lẹ́yìn bàbá yẹn sí pé iṣẹ́ tá a ṣe o àwọn bàbá tó níre o wọ́n ní kò sí ààyè inú Kùránì àbí ẹ̀sà irọ́ ẹlẹ́pà ẹlẹ́ẹ̀kejì rè page 2 rè page 3 rè page 4 rè page 5 rè blank ṣe wá rí pé ibi tó ń ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ rè lẹ́yìn 5 pages blank kí ló tó ìlàkúnà àwọn bàbá yẹn sí àwọn pages yẹn wọ́n wá ní kò sáyè ẹ̀ńjọ mọ̀ ṣé kò sáyè kó máa já inú jẹ o ṣé ò tọ́nà sọ́sá ok now bí tí máa ń lọ lọ́wọ́ dé àwọn ẹ̀rọ ló wà nù ẹ̀ àwọn ẹ̀rọ wo kí tó ka ẹ̀rọ ẹ̀jẹ̀ sáré ka ní tí prophet kẹlẹ̀ mọ̀ pé mo fẹ́ ka ibi ìfún yín ọ̀rọ̀ ìṣíwájú ọ̀rọ̀ ìtìsíwájú ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ gbọ́ o ní orúkọ ọba Yorùbá jọ̀kẹ́ ọ̀run ẹ máa gbọ́ láti ọwọ́ ọ̀mọ̀wé Dr. Abdullahi bun Abdul Musin Aturki alákòóso mínísítà ọ̀rọ̀ ẹ̀sìn ìsìlámù àwọn ohun ìtọrẹ àánú ìpèpè àti ìtọ́sọ́nà fullstop tí ó tún jẹ́ alámòjútó àgbà fún ilé ìtẹ́ alukurani alápọ̀nlé ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọgbà àgbáyé ẹni tí ó sọ tírà rẹ̀ kalẹ̀ alápọ̀nlé báyìí wọ́n ṣàkọlá báyìí lọ dájúdájú ìmọ́lẹ̀ ti dé wá bá yín àti tírà kan láti ọ̀dọ̀ Olúwa yín ìtumọ̀ àyà yẹn ó ṣàpọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wá ìgbà náà musare foni o ní àmúṣe àṣe olùtọ́jú ilé Olúwa alápọ̀nlé méjèèjì ọlọ́lá ọba Fahd bun Abdulaziz Asud kí Ọlọ́run kí ó ṣọ́ nípa ìṣe ìkóléyà tírà Ọlọ́run alukur'an in bracket àti láti ṣe títànká àti pínpín rẹ̀ láàrin àwọn mùsùlùmí jákèjádò láti ibùyọ tó fi dé ìbùwọ̀ oòrùn àti iṣẹ́ ìfọ́síwẹ́wẹ́ àlàyé rẹ̀ láti túmọ̀ rẹ̀ sí gbogbo èdè mìíràn ní èdè àgbáyé ẹ máa gbọ́ o ṣé ń gbọ́ bákan náà ní ìbámu pẹ̀lú ìgbàgbọ́ iléeṣẹ́ tí ó ṣe àkóso ìyẹn ministry in bracket ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ohun ìtọrẹ àánú ìpèpè àti ìtọ́sọ́nà ní orílẹ̀-èdè Saudi Arabia sí bàràbàrà títúmọ̀ alukur'ani alápọ̀nlé sí oníranníran èdè àgbáyé tí ó ṣe pàtàkì nítorí àti lè sọ àgbọ́yé rẹ̀ di ìrọ̀rùn fún àwọn mùsùlùmí tí èdè lárúbáwá kì í ṣe èdè abínibí wọn àti ìfirinlẹ̀ mímúṣẹ iṣẹ́ Ọlọ́run dé ògóńgó eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam pa wá láṣẹ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó lọ báyìí pé ẹmúṣẹ́ mi dógóńgó bla 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 bí tí máa ń lọ rí bákan náà
láti ṣe torí ẹ lè sọ pé Jamiu ibi tó kò ká bí mo ń ka gbogbo ẹ̀ ni ọ̀rọ̀ ìtìsíwájú ìwọ náà lọ sí ó wà lọ́wọ́ ẹ̀ yẹn pé ẹ̀kọ́ bí a sí tẹ́lẹ̀ ẹgbẹ́ mọ́kọ́ pọ́s ìgbà tí mo dórí ètò mi ká bí tẹ́lẹ̀ tó mọ̀ pé kò ní relevancy kí n wá sọ lọ́pọ̀ pé lọ́ọ̀ká náà lọ́ọ̀ká ó máa ń ṣe pẹ̀lú tábúrò ẹ̀ mọ́ sọ náà. bákan náà la ṣe àwọn ọmọ ìyá wa tí èdè Yorùbá jẹ́ abínibí wọn ní àṣà ọmọ Yorùbá jẹ́ ní àǹfààní tó jẹ́ ìdábìnrin ní àǹfààní ó jẹ́ ìdùnnú fún ìtẹ́ àlùkùránì alápọ̀nlé tí ọlọ́lá ọba fáàdì èyí tí ó kalẹ̀ sí ìlú Mọ̀dínà láti fi àlùkùránì alápọ̀nlé tí a túmọ̀ sí èdè Yorùbá tí a túmọ̀ kìí tí a ẹ́dìtì o tí a túmọ̀ sí èdè Yorùbá sí àrọ́wọ́tó àwọn olùkà ìtumọ̀ náà jẹ́ èyí tí ikọ̀ kan nínú àwọn onímọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ tí àgbéyẹ̀wò rẹ̀ sì wáyé láti ọwọ́ Sheikh Ibrahim Abdulbaki àti Sheikh Abdulrazak Alaro Abdulmojid nípasẹ̀ ilé ìtẹ̀wé alukurani náà ṣé ń gbọ́ wọn láwọn ẹdí tí ẹ o wọn láwọn ọkọ̀ kurani tàwọn lédè Yorùbá ni ẹ máa tó wá gbọ́ a sì wá ń dúpẹ́ fún Ọlọ́run mímọ́ rẹ̀ ọba tí ó ga lórí ṣíṣe píparí iṣẹ́ ńláńlá yìí ní ìrọ̀rùn eléyìí tí a sì ní ìran kan pé yóò jẹ́ iṣẹ́ tí a ṣe nítorí Ọlọ́run nìkan ṣoṣo tí ó sì fi ṣe àwọn mùsùlùmí láǹfààní láì ṣe àní-àní a máa mọ̀ dájú pé ìtumọ̀ àlùkùránì alápọ̀nlé yìí bí onílé kéwú bí ó ti lè bọ̀ bí ó ti ọkọ̀pọ̀ ni bí ó ti lè wù kí ó jinlẹ̀ tó kì yóò ṣe déédéé àwọn ìtumọ̀ ńláńlá tí ọ̀rọ̀ kùránì àkóni láyé ọ̀nàmà sínú tó kó sínú àti pé àwọn ìtumọ̀ bracket sí èdè mìíràn wọ̀nyí kò jẹ́ kinní kan bí kò ṣe òdiwọ̀n sí àgbọ́yé olùtumọ̀ tí ṣe mọ̀ nípa tírà Ọlọ́run alápọ̀nlé nípa bẹ́ẹ̀ gbogbo ohun tí ó máa ń bá iṣẹ́ ẹ̀dámọ́nì tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni pé n fẹ́ kà tán ni kó máa pé àkọ́bẹ̀ mi ò kà n fẹ́ kà tán ni jẹ́ kó mẹ́ yálà kíní kan gbẹ̀gbà wọ́n ní nídìí eléyìí à ń ṣe ìrètí láti ọ̀dọ̀ gbogbo olùka ìtumọ̀ yìí láti fi èyíkéyìí àṣìṣe ṣẹgbọ́ kò ń ṣe pé wọ́n lọ ẹ́dìtì o níta kọ yìí o ẹ acknowledge o a lè ṣàṣìṣe o àìdínkù tàbí àfilékún tí ó bá wà níbẹ̀ ṣọwọ́ sí ilé ìtẹ́ alukurani tí ọlọ́lá ọba fáàdì èyí tí ó kalẹ̀ sí ìlú Mọ̀dínà kí irúfẹ́ àkíyèsí bẹ́ẹ̀ lè fi ṣe é múlò níbi àwọn àtúntẹ̀ ìtumọ̀ yìí ní ọjọ́ iwájú Ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ni olùfúnni ní kòńgẹ́ ìyọnú blabla ó tán o ṣe rí i pé professor sọ pé àwọn edit fún lábáwá ọ̀dọ́ iná ti ń sọ ọ́ ìgbà tí iṣẹ́ àbíbu pariwo pé professor Alaro kí ló ṣe yìí plagiarism lélẹ́yìn náà lábáwọ́ mọ̀ pé prof kan ló tú Kùránì yẹn wọ́n ọmọdọ́lá bàbá ló ṣe ẹ̀kọ́ lẹ́tà pé ẹ̀yin ṣe àgọ́ tó tẹ̀lé sanwó fún prof gbogbo pẹ̀lú bá wọn tẹ Kùránì oníkùránì tẹ́ ẹ̀ kọ́nsọ́ọ̀tì àwa tá a ní ìtóbi wà láàrin wọn nìyẹn o prof òde acknowledge ẹ̀ páwọn jẹ̀bi ìyẹn ló ń dùn mí iṣẹ́ oníṣẹ́ ẹ lọ jí tẹ̀ ẹ wá ń sọ pé ẹ gbàṣẹ lọ́wọ́ àwọn kan ṣé lá bá mọ̀ pé iṣẹ́ oníṣẹ́ lẹ lọ́tẹ̀ ni
ẹ wá sọ fáwọn èèyàn pé kò sáàyè ń bẹ̀ bọ́ọ̀rọ̀ ayé fẹ́ wà ń bẹ̀ ṣé ẹ fẹ́ gbọ́ ìrẹ́ tẹ̀sẹ̀ ẹnu iṣẹ́ ni ẹ jára yín náà boys ẹ jára yín náà àwọn kan náà níṣẹ́ náà lábọ́ ọ̀mọ̀ pé àwọn kan náà níṣẹ́ tọ́ bá mọ̀ nípa àwọn tẹ̀ láéláé piracy náà ń pè wọ́n pirate iṣẹ́ oníṣẹ́ ni tó bá jẹ́ kébi tó ti kọ ISBN number sí ni ẹ̀wọ̀n ni so sí ẹ̀wọ̀n ló máa ṣe ẹ̀wọ̀n ni torí iṣẹ́ oníṣẹ́ ni wọ́n jí tẹ̀ wọn tó acknowledge torí pé kó má bàa pé àwọn jíṣẹ́ oníṣẹ́ tẹ̀ àwọn tó wá kó bára wọn pé ìgbà tí iṣẹ́ àbí ìgbà ọ̀dọ̀ tẹ̀ oníṣẹ́ àlọ́bà àwọn bàbá ká tó túnṣe wọn ṣe ẹjọ́ sí ẹsẹ̀ ìyá gbé sílá káyì wọ́n láwọn kan sáyìn fáwọn ẹ má sáyìn fún yín kò mọ tó ń ṣe ni o ẹ mọ̀ díẹ̀ ìwé tí mo kọ rè hidden fact kẹ́nìkan wá sọ pé òun fẹ́ kẹ́nìkan wá pè mí pé kí wọ́n á sáyìn pé Jamiu a fẹ́ tún iṣẹ́ ẹ ṣe a fẹ́ tún tẹ̀ ó yá sáyìn fún wa ẹ máa tún ṣe mí tẹ̀ so mi ìmọ̀ tí mo tẹ̀ nìyẹn o ẹ máa fi gbé èèyàn lè tẹ̀ but má yọ anything kú omi ẹ̀ don't edit tó bá fẹ́ tẹ̀ fáwọn èèyàn lọ tẹ̀ kó pin fáwọn èèyàn kan máa kà á àníyàn mi nìyẹn má edit ẹ̀ rárá bí mo ṣe kọ́ àìdíyà tó lọ́n fún mo ṣe kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ẹ jọ ṣé ń gbà tí prof láwọn máa tẹ̀ mẹ́wàá inú sóyè tó sọ wọ́n ti ṣe Kùránì ní 2 years lábàgò òsọjí èó Quran lè wọ́n máa tún fún 2 years péré 2 years péré 95 ni wọ́n ti dìbò rẹ̀ dọ́kítọ̀ ni wọ́n mọ̀ kọ́nà ti gbà dọ́kítọ̀ máa yẹn nígbà yẹn ìdí dọ́kítọ̀ wọ́n ní student ṣe làwọn 95 ni wọ́n pè wọ́n síṣẹ́ wọ́n wá parí iṣẹ́ 97 ẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ wá lọ ń bá ṣe Kamal lágbájá pé ẹ bá tọ́ ọ̀bọ̀ ṣe Kamal ní kàńtẹ́ ẹ tún tẹ̀ kí wọ́n tó sáyìn fún yín tó wá tẹ̀ sáyìn fún yín wọ́n àbá tó sáyìn fún yín yẹn ṣé wọ́n ka gbogbo ẹ̀ ẹ já bẹ̀rù Ọlọ́run náà já bẹ̀rù Ọlọ́run ayé a máa kúrò láyé mẹ́rin láyé now kí lọ pé lábọ̀ pé àwọn kan ni wọ́n tẹ̀ o wọ́n lọ múwe níwèé tẹ̀ ni o náà ṣàkóso ìjà bàbá yẹn sínú ẹ̀ káṣí wọn bá tú wọ́n á bèèrè lọ́wọ́ pé èyí tẹ́ kọ́kọ́ ṣe yìí ẹ̀rọ mélòó ló wà ń bẹ́ẹ̀ tẹ́ fi lọ tẹ ilé yìí jáde kẹtọ́ á lọ ṣe left to right again Kùránì wá ń di mẹ́ta lórí ẹnìkan ṣo ẹni tó dẹ̀ níṣẹ́ ẹ̀ àtúnlẹ̀ yẹn tó níṣẹ́ bàbá tó kọṣẹ́ yìí ọmọ wọn sì wà láyé o Aláàjì Àlì wọn wà láyé dọ̀la o ọlọ́mọ pa bàbá o mi ò gbọ́ bàbá ò tiẹ̀ gbọ́ rárá bẹ́ẹ̀ kan lọ jíwèé bàbá òun tẹ̀ tó wọ́n jí tẹ̀ ní kí wọ́n pe ìgbẹ́ náà plagiarism ni wọ́n ṣe wọ́n jí tẹ̀ ní lábọ̀nà fún wọ́n jí tẹ̀ ní bọ̀ wọ́n ṣe mọ̀ bá ṣe àwọn ìkọ̀ lẹ́tà sí wọn ni wọ́n sì mọ̀ nítorí fi stop ẹ̀ nìyẹn náà ṣe lọ tẹ́lẹ̀ ń bò míì táwọn tó ti tẹ̀ ẹ́ wọn kọ́ bí tó ti tẹ̀ sí wọn kọ́ yíà rárá kí wọ́n bá wọn pé ó tún lọ tẹ̀ ń bò míì bó ló ti tẹ̀ ẹ́ pé wọ́n lè lọ gbé àwọn ilé iṣẹ́ yẹn náà ṣe kọ́ sí rárá àbí láìláìlàlà àbí ẹ̀kọ́ lẹ tẹ̀ ẹlẹ́yìnkọ́ lẹ tẹ̀ náà ẹgbọ́n sọ́nù fídíò tó fi sọ̀rọ̀ tèmi yẹn pé more than 5 years ago ṣọ́tún gbàgbé ni more than 10 years ago lẹ́tí ṣe 5 kọ 10 èyí tẹ́ gbé lè ṣe 5 years ago tẹ́tí gbàgbé eléyìí 10 years ago ni 1431 lélẹ́yìí láti 1418 lẹ́kọ́ tẹ̀ kan 1418 ẹjọ́ tí minus 31 kí ló máa jẹ́ how many years nìyẹn how many years ẹ̀yìn ní kọ̀wé ń rè 31 18 this is 11 3 13 years ago àbí kí mọ́gà now 13 years ago lẹ́ti ṣe mí ẹ wá fẹ́ pé bí more than 5 years àbí more than 10 years
eléyìí náà ṣe tẹ̀ ní more than 5 years bọ́n ọkọ̀ déjì sí eléyìí 13 years ago lélẹ́yìí ló dé ṣé tó rẹ̀ sí náà ẹja wo ẹ̀rọ tí Professor Alaro àwọn rí nínú tàwọn bàbá yìí a máa wo eléyìí a máa wo ẹ̀rọ tó wà ní eléyìí táwọn náà tún kọ àtúwà wo ẹ̀rọ tó ẹ̀rọ tó wà ní eléyìí tó tún kọ iná o àwọn ẹ̀rọ tó búta àwọn ẹ̀rọ burúkú ló wà ní eléyìí ló wọ́ọ̀sì jù eléyìí tó ń ṣẹ̀kọ́ yìí ló wọ́ọ̀sì jù eléyìí tún ìbẹ́tà díẹ̀ ó bá tàwọn bàbá lọ dáàyè kan wọn kàn yà wọn kan tí ò ní mí ní ẹni tó yọ o tọ́lá 900 errors ló ní àwọn bàbá o 900 errors ni wọ́n rí o ara 900 mo fẹ́ gbé kódà mo sọ pé kò lè jẹ́nu 900 yẹn gan lélẹ́yìí tèmi tún rí ẹjá kọ́ lọ wo Quran chapter 114 ó yá máa yá náà ni ìwọ gbé ó dùn irọ́ ọkọlà ìwọ gbé táwọn bàbá dání ìwọ gbé laptop kó ìwọ gbé tí Professor Alaro ṣe tán kọ lọ jí kọ gbé yẹn dání èmi á gbé tuntun dání kẹ́kẹ́ àti pín sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí ẹ̀rọ tí Professor Alaro ṣe mẹ́ màá kọ́ mẹ́ pẹ̀lú Quran chapter 114 verse 4 Suratul Nas mo ní nọ́ọ̀sì mo ti kọ́kọ́ gbé bá mi ka ẹ̀rọ tààrà lóhun rí ẹ̀rọ nú ẹ̀ ẹ̀rọ wà nú yẹn ẹ̀rọ tí wọ́n rí rèé tàwọn bàbá kọ́ bá nǹkan tàwọn bàbá Suratul Nas ó máa dàbí dẹ́mà lálẹ́ ni o 114 verse 5 verse 4 Yorùbá ni àkílógún àwọn ẹ̀rọ wa àsọlábà alálẹ̀ Yorùbá ni wọ́n fi máa tún náwó àti bàlágà ni. kúrò ní ibi aburú ròyíròyí tí ó ń sá pamọ́ sínú ọkàn. kúrò nínú ẹ máa gbọ́ o. aburú ròyíròyí tó sá pamọ́ sínú ọkàn ibẹ̀ ẹ mọ̀ tún máa yà yẹn tọ́lọ ní mi ṣáré wàsíwàsí alẹ́bí yóò sì wíṣù kúò lábá ènìyàn kúò nínú aburú kíni ròyíròyí tí ó ń sá pamọ́ sínú ọkàn. ìtàn bàbá tún nìyẹn o lára ẹ̀rọ tí pòfẹ́sọ̀ rí inú yẹn bá mi ka èyí tó ń kọ́kọ́. kúrò ní ibi aburú èṣù oníròyíròyí tí ó sì máa ń sá sẹ́yìn. wọ́n fi èṣù yẹn sínú bracket. ok wọ́n ṣe wọ́n fẹ́lẹ̀ sí bracket. ẹ máa gbọ́ o ẹ jọ torí tọwọ́ mi lèmi tún lọ gbé wò tọwọ́ mi lèmi tún lọ gbé wò ẹ kò ní bracket nítorí Professor Alaro kọ́ ni pé bàtúkà. kúrò ní ibi aburú èṣù oníròyíròyí. ẹ jọ sínú àyà yẹn èṣù wà ń bẹ̀ mo bèèrè ní o ṣé èṣù wà nù àyà yẹn ṣé ṣètò wà nù àyà yẹn ṣe pé error number 1 ṣé bàbá ló ṣe error ní Professor Alaro àná wa gbà pé yes error ni mo tún ṣe ní máa tún fi èṣù kú àyà tọ lóhùn mo ń bọ̀ ibi tí mo fẹ́ lọ náà nìyẹn òyìnbó mo mọ tí mo sọ mo fẹ́ lọ bẹ́ẹ̀ gan nìyẹn tọrọ ìtukù kásọ agísí ẹ ó kùtù ẹ wá ohun tó kù o. tí ó sì máa ń sá sẹ́yìn tí ènìyàn bá dárúkọ Ọlọ́run. ẹ rí i pé wọn ò bracket ogun ẹ rárá. wọn bracket tí ènìyàn bá dárúkọ Ọlọ́run. bracket yẹn dandan nìyẹn ìyẹn ló wà bracket tí èèyàn bá ń sá di Ọlọ́run tó bá dárúkọ Ọlọ́run èṣù máa ń sá sẹ́yìn bracket náà fi yẹn sí bọ̀ kúrò nínú èṣù oníròyìn rẹ̀ wọ́n fẹ́ sí bracket wọ́n bí i pé nínú àyà yẹn èṣù wà ń bẹ̀ àwọn bàbá náà gbàgbé ẹ̀rọ tí wọ́n ní àwọn bàbá ṣe nìyẹn o pé wọ́n fi èṣù sínú àyà yẹn tí ò dẹ̀ sí ń bẹ̀ nígbà tó máa kọ eléyìí wọ́n wá rí i pé àwọn bàbá máa try wọ́n máa ṣe ẹ̀rọ kẹ ẹ wá gbọ́n tí wọ́n kọ wọ́n wá ní kúrò níbi
níbi aburú èṣù oní ọ́fíìsì bracket pé ẹ má bínú o èṣù onírò èṣù oní òsì ń bẹ o wọ́n wá bracket èṣù oní wọ́n gbé sínú bracket pé kò sí ń bẹ o gbà tó wọ́n máa sọ pé ròyìnròyìn tí ó máa ń sá sẹ́yìn inú bracket tí a bá dá orúkọ ọlọ́run bá ń kàtà wọn bá. kúrò níbi aburú ròyìnròyìn tí ó ń sá pamọ́ sínú ọkàn nínú bracket. ẹni pé àwọn bá fi sínú ọkàn sínú bracket torí pé kò sọ́kàn nínú àyà yẹn wọ́n fi sínú bracket so kò sí pé tí a bá dárúkọ ọlọ́run àwọn bá fi sínú bracket rárá gbọ́dọ̀ àwọn kọ́ sí àbọ̀n kọ́ sí wọn kọ́ sí o ta ló wá ń ṣe ẹ̀rọ prof ni àbáwọn bàbá yìí ṣe rí gbogbo ẹni tó ti block ọpọlọ yín sẹ́gbẹ́ yá ṣe kì lẹ́ ó máa bá yá ṣe kì lẹ́ ó máa bá àánú sàárè yìí ṣe mí ìmọ̀lólà dín ní tàwa yìí ẹni onímọ̀ yóò ṣẹrú ayé yóò ṣẹrú oṣó pẹ̀lú àìjẹ yóò ṣẹrú ẹran pẹ̀lẹ́dìyẹ màálù dúdú fá pàfà èké àbẹ̀là dúdú fá wòlíì èké yáṣẹ́kì lẹ́ ó máa bá yáṣẹ́kì lẹ́ ó máa bá. ẹ yọ lọ sí ọpọlọ yín lẹ̀ kí wọ́n yẹ kán ba ayé yín jẹ́ àtọ̀run yín kí wọ́n yẹ kán ba ayé àtọ̀run yín jẹ́ ok ẹjọ́ ta ló ní ẹ̀rọ àwọn bàbá ní Aburu Alaro wọ́n ṣe ẹ̀rọ nu ètò translate number 1 wọ́n tún wá fi ẹ̀rọ kún tuntun tí wọ́n ṣe ẹ̀ tí gbọ́n kan aṣẹ̀bẹ̀rẹ̀ ni o ẹ bá tún lọ wo àti wo 114 àbí ẹ bá tún lọ wo 111 swatu class àbí a class go swatu masad 111 verse 1 àti verse 2 ẹ máa gbọ́ o. ọwọ́ àbílàábì bàbá iná nínú bracket. ẹ̀nà bàbá iná yẹn wọ́n fi sínú bracket ni. méjèèjì ti ṣòfò. bẹ́ẹ̀ ni. òun náà sì ṣòfò. òun náà sì ṣe kí ni ó ṣòfò nínú èdè Aburu Alaro lọ tú ní first edition ẹgbọ́n bọ́n ṣe tú wọ́n yọ wọ́n filẹ̀ bẹ́ẹ̀ ni. ọwọ́ àbílàábì. bẹ́ẹ̀ ni. bàbá iná inú bracket méjèèjì ti ṣòfò. bẹ́ẹ̀ ni. òun náà yẹn gbọ́dọ̀ wà nínú bracket tàbí. inú bracket sì ṣòfò. ṣòfò. ẹ pé kan náà ni méjèèjì èyí tó wá lọ tún kọ ìyẹn tọwọ́ mi ẹ̀gbọ́n bọ́n ṣe tú wọ́n bá ní ọwọ́ àbúlàábì méjèèjì ti ṣòfò àti òun náà nínú bracket ti ṣòfò wọ́n yọ bàbá iná kú òun bẹ́ẹ̀ wọ́n ṣe rí pé bàbá iná yẹn ẹ̀rọ ni ìgbà tó ń kọ́ náà dé ẹ̀rọ ìyẹn ò sí náà dé ẹ̀rọ àwọn náà jọ ṣe ẹ̀rọ pẹ̀lú àwọn bàbá ni wọ́n ṣàwọn pé bàbá iná nínú bracket kọ̀ọ̀kan síbẹ̀ ṣé bàbá iná kọ́ ní àbúlàábì ni ẹjọ́ kí ni pòfẹ́sọ̀ dánwò yìí náà wọ́n kó bá wa ní wọ́n fẹ́ bá ṣe wa jẹ́ ìgboro ni ẹ̀rọ ká dákẹ́ irọ́ o mi ní dákẹ́ o tójú ò bá ti àtàjọ ìkọ̀mpárétọ̀ tí ẹ̀kan dá sí torí pé ojú ń ti èmi ò ń ṣe tó máa ń kọ́ lọ́ máa mú hard copy wá wọ́n lè ka fóònù fẹ́mi ní hard copy hard copy dẹ̀ mọ́ ń kà now ẹ bá verse 2. àwọn ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ owó nínú bracket. owó nínú bracket rẹ̀ àti iṣẹ́ tí ó ṣe kò ní ṣe é ní oore kan. ṣe ti gbọ́n sìn wọ́n ní ayé yìí tán ẹgbọ́n tí wọ́n táwọn bá tú o ẹgbọ́n tó ṣẹgbọ́n tó tú bá ń túkà ọ̀rọ̀ rẹ̀. àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni owó nínú bracket. wọ́n fi owó yẹn wọ́n túmọ̀ ọ̀rọ̀ wọ́n fi tú owó wọ́n fi sínú bracket torí ọ̀rọ̀ kan ló ń pè lówó ẹ lè tún sówó ẹ lè tún sọmọ ẹ lè tún dúkìá míì tẹ̀síwájú. àwọn ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ tí ó ṣe kò ní ṣe é ní oore kan. ṣe ti rí sìn kò ní ṣe é ní oore kan báwọn bá ṣe tú nìyẹn o
gbàgbọ́ lọ sí wa lọ edit ẹgbọ́n táwọn náà tú bóyá yàtọ̀. àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. owó inú bracket the same thing ni o. rẹ̀ àti iṣẹ́ tí ó ṣe kò ní ṣe é ní oore kan. ó tán ṣẹgbọ́n tán ẹ wá wo tí professor wa tú nínú tuntun o wọ́n ní àwọn ọ̀rọ̀ rẹ̀ owó in bracket àti iṣẹ́ tí ó ṣe wọ́n wá fẹ́lẹ̀ sí bracket tàbí àwọn ọmọ tí ó bí ẹ̀yàn kí náà ń pè lọ́rọ̀ kò ní ṣe ní oore kan kí náà ń pè ní ọ̀rọ̀ wọ́n wá fi sínú bracket again tàbí àwọn ọmọ tí ó bí ẹ perception wọn ó yẹ kọ́ lọ́n fi ọmọ kún àwọn afọmọ kún wọ́n fi sínú bracket mo rò pé ó yẹ yín ok ẹjẹ́ àtúntò Quran ṣe 110 verse 3 in tó jẹ́ kí náà gbé kí ni ẹ̀ náà typographic error ṣé typographic error sí máa pè ní typographic error náà ni máa pè Quran 110 suratu Nasir ẹgbọ́n tí wọ́n wí o verse 3. nítorí náà máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́. irọ́ 110 110 ìsájà ni. nítorí náà máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́ dídú fún olúwa rẹ kí o sì máa tọrọ ìdáríjì lọ́wọ́ rẹ̀ dájúdájú ó ń jẹ́ olùgbà ìrònúpìwàdà. ó yá ẹ wá ka tàwọn bàbá ókè tàwọn bàbá nìyẹn tàwọn bàbá nìyẹn ṣá ẹ bá ń ka tiẹ̀ ń gbà yẹn ka tọwọ́ ẹ̀. nítorí náà máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́ dídú fún olúwa rẹ kí o sì máa tọrọ ìdáríjì lọ́wọ́ rẹ̀ dájúdájú òun jẹ́ olùgbà ìrònúpìwàdà. ń bọ̀ 110 ẹ̀nà 110 náà ni ìbíkìlẹ̀ mi wò ń bọ̀ 110 verse okay sorry verse 4 ni àbí mo ń bọ̀ 110 ni okay ẹ̀yin ló ti kọ́ ilé yìí ṣé tí mo ṣe nìyẹn wo bá wo 106 verse 4 ẹ̀yin ló ti kọ́ ilé yìí ẹni tí ó ń fúnni ní 106 ni 106 ni. ẹni tí ó ń fún wọn ní oúnjẹ jẹ lákòókò ebi. ṣé báwo náà ẹ̀kọ́ oúnjẹ yẹn. ONJE. báwo bó ikọ̀ síbẹ̀ yẹn. òun náà ni àná ó wá fún ẹ ẹ̀rọ kan wà ń bẹ̀ ẹsẹ̀ báwo dáadáa ẹni tí ó fún ní oúnjẹ jẹ ṣé oúnjẹ jẹ wà mẹ́ẹ̀ àbí oúnjẹ jẹ eléyìí kọ́. ẹni tí ó ń fún ọ ní oúnjẹ jẹ lákòókò ibi tí ó sì ń fi. ok fìyẹ́lẹ̀ mo ṣe mistake mẹ́rin bá 107 verse 2 107 verse 2. òun ni ẹni tí ń òun ni ẹni tí ń kanra mọ́ ọmọ òrukàn. ẹ máa bí wọ́n ṣe dọpọlọ aláàmú bí yìí o tó ń dẹ̀ máa dọpọlọ aláàmú ní gbòòrò ṣé ẹjọ́ ṣé ọ̀rọ̀ lélẹ́yìí ọmọ twist ọpọlọ wa báńkà tó kọ 107 verse 2. òun ni ẹni tí ń kanra mọ́ ọmọ òrukàn. òun ni ẹni tí ń kanra mọ́ ọmọ òrukàn. kọ́ra mo fẹ́ lò ẹ̀ kọ́ra nìkan mo fẹ́ lò kọ́ra ni báwọn náà ètò inú ìtàn láwọn tuntun. òun ni ẹni tí ń lé ọmọ òrukàn. ṣáàtì gbọ́ ṣẹ́ni tó tún fún wa ẹni tó kanra ẹjọ́ kí ló náà kọ́ fi kanra lẹ̀
ẹ bá ń kala bọ́ ẹ̀ náà èmi ò pẹ́ jẹ́ tiẹ̀ tún ka ti wáyé kọ́dìrì yé ṣá mọ̀ sí o fẹ́ yá nfẹ́ ka ti wáyé kọ́dìrì ni o ó kọ́ra ó lé 107 ṣe pé kìlá kan ní ẹ̀sà ó kọ́ra ní àbò ń lé ló wà mẹ́ ó ní verse 2 níta báyìí tú síbí ni o ó ní ẹni náà ni kò fa ọmọ òrukàn mọ́ra ó kanra ní bàbá yìí tú wáyé kọ́dìrì rẹ o kò epo ń lé wọn o kò fà wọ́n mọ́ra ní o ó kanra làwọn bàbá tú kí ni tọwọ́ ẹ tú. òun ni ẹni tí ó ń lé ọmọ òrukàn. ṣe é pé ẹni tó ń lé ní first títú nígbà tó máa dé tí mo dénú tọ̀dọ̀ wọn 107 verse 2 òun ni ẹni tí ń lé ọmọ òrukàn ṣe é pé kọ́nà lọ́kọ́ sílẹ̀ wọ́n tú ìkanra kúò wọ́n sọ di ń lé wọ́n fún wa ní problem níbẹ̀ nígboro ẹ má dé o ẹ jẹ́ tí wàá lọ sáwọn ẹ̀rọ kan tó lágbára torí àsìkò ẹ̀rọ kan tó ní agbára tó wà jí dẹ́n báwọn 103 verse 3 irọ́ kó tó lọ bẹ̀ lọ 107 yẹn lọ verse 3 107 tàwa lẹ́kọ̀ọ́ yẹn verse 3 ẹ máa gbọ́ o 107 verse 3 ẹ̀rọ kan wà mẹ́. àti pé ẹ máa gbọ́ àti pé kò gbìyànjú láti bọ́ aláìní. kò gbìyànjú láti bọ́ aláìní. ẹ wọ́n náà bá ṣé n tó wà mẹ́ ló ń kà tí wọ́n máa ṣe ọ̀rẹ́ ìjámi máa lọ kò gbìyànjú láti bọ́ aláìní. láti bọ́ aláìní ẹ̀hẹ́n tẹ̀síwájú verse 3 ó tán irọ́ tún ka ẹ máa gbọ́ tí pọfẹ́sọ̀ tún fún wa o ẹ máa gbọ́ o táwọn bàbá gangan ẹ̀ náà tí bọ́ Bọ́lájí kíná kọ verse 3 107 verse 3. àti pé kò gbìyànjú láti bọ́ aláìní. láti bọ́ aláìní ẹ̀yin tẹ́ kéwú síbi táwọn ẹ̀ tán sí nìyẹn ẹ bá ń ka tí pọfẹ́sọ̀ kọ́kọ́ tú. àti pé kò gbìyànjú láti bọ́ aláìní. láti bọ́ aláìní ẹjọ́ ṣé kan náà kọ́ nìyẹn first edition tí wọ́n lọ tú sí Yorùbá látọ̀dọ̀ àwọn bàbá ìkọ́ wọn lọ yọ tú síbẹ̀ o ètò wọn lọ tú lọ́dún 13 sẹ́yìn eléyìí ẹgbọ́n tó tú síbẹ̀ o wọ́n ti bá yẹ wa jẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀rà ayé ti ta kòrò ẹ máa rojọ́ kú ẹgbọ́n pòfẹ́sọ̀ tú wọn ò fi sí bracket rárá o wọ́n ní báyà ń ṣe ní gangan nìyẹn wọ́n ní àti pé kì í gbìyànjú láti bọ́ aláìní tàbí gba ẹlòmíràn ní ìyànjú láti ṣe bẹ́ẹ̀. káyà ẹ nìyẹn ẹ bá káyà ẹ ná káwọn ló wá tún gbọ́ prof ti báyé wa jẹ́ ń gbòòrò gbéhùn sókè ọ̀kọ́là. wala yahudu ala ta'amil miskinin. ẹ̀yin jẹ́ wọlé abáwá mi ò gbọ́ wala yahudu ala ta'amil miskin. kì í fáwọn aláìní ló ń jẹ pòfẹ́sọ̀ sọ pé kì í gbìyànjú láti bọ́ àwọn aláìní tàbí gba ẹlòmíràn níyànjú láti ṣe bẹ́ẹ̀ ṣé tó wà ní àyà ẹ̀ nìyẹn wọn ò fi sí bracket rárá o wọ́n tún straight ni o wọ́n ní túmọ̀ àyà ẹ̀ gangan nìyẹn ẹgbọ́n ti bá yára jẹ́ ẹ rojú ẹ̀mí àfẹ́ ẹ̀bọ ẹ bọ́ọ̀dì ẹ̀ ìrànwọ́ ẹ dákẹ́ sílẹ̀ bí omi àmú àfi ká wá gbé níbi láàyè mọ́ o tí ti bá yín o èmi ń bọ́ra mílẹ̀ nìyẹn wọ́n bí wọ́n dá ṣé tí ń dùn yín ni pé Kùránì àtọ̀ báńdì ni ètò gbé wáyé. now ẹ wá túwò kan a ti fún ọ ní oore tí ó pọ̀ nínú bírákẹ́tì lára eléyìí ní àbàtà kàòsára lára eléyìí ní àbàtà kàòsára ó tán sáwọn kàòsára mẹ́ ẹ̀rọ tán lọ́dọ̀ bàbá nìyẹn o àná gbọ́dọ̀ sọ iye ẹ̀rọ tó àánú eléyìí fún wa sẹ́ẹ̀ kán tó lọ tún eléyìí tẹ̀ yẹn bẹ́ẹ̀
ẹ jẹ́ sáré tún lọ wo àwọn èyí tó wà lọ́gbọ́n àbá ṣe mistake lé lórí nínú 900 wọn yẹn Quran chapter 108 yẹn verse 3. dájúdájú ẹni tí ó ń bínú rẹ ní gbogbo oore ti tán fún kí ni ti tán fún ẹ̀yìn rẹ̀ fẹ́ ẹ̀yìn rẹ̀ ti fẹ́ ara ẹ̀yìn rẹ̀ fẹ́ ara nínú bracket ẹ̀yìn rẹ̀ fẹ́ kí ni fẹ́ ara ni àwọn bàbá tú nínú bracket ni o bracket ti Alaro banka bracket nìkan mo ní ìdí o bracket nìkan ni o. ẹ̀yìn rẹ̀ ti tán. àwọn bá lo ara professor lo tán ẹjọ́ kí ni rádaràda yìí nìsín tán ara kí ni túmọ̀ egbélé nínú bracket again ẹ̀sùn kọ́ ẹ̀ ti bracket perception ọ̀tọ̀ọ̀tọ̀ ok tó bá brother ní kíní kan wọ́n sábà lo irú sìn bá wo swatu nọ́ọ̀sì yẹn padà verse 1 yẹn wọ́n máa ń yọ tó máa fi nọ́ọ̀sì wọ́n máa ń yọ kú omi ẹ̀ bẹ́ẹ̀ nọ́ọ̀sì kíní kan bẹ́ẹ̀ ni o tó náà wọ́n máa ṣe irú ẹ̀ lọ́jọ́ iwájú bá wá ṣe ń ba lọ. ó yá sáré ka Yorùbá yẹn. ti nọ́ọ̀sì àbí. nọ́ọ̀sì yẹn wọ́n fi bracket ló wà wọ́n ń lò wọ́n á yọ kú òní àwọn náà tó wá fọ́ sínú ẹ̀ àwọn náà tó wá ń lò wọ́n láti bẹ̀rẹ̀ láti nọ́ọ̀sì Fọlákẹ́ wọn yọ kú òní. sọ pé Musa di olúwa àwọn ènìyàn nọ́ọ̀sì sínú bracket wọ́n yọ nọ́ọ̀sì yẹn kú òní eléyìí ó wà ní eléyìí náà o ó wà ní second one yẹn o wọ́n wá yọ nínú first one nínú last one yìí bọ̀ ìkànnì fẹ́ lómẹ́kẹ̀ kan nóòtì pé wọ́n sábà fẹ́ máa lo orúkọ yẹn gangan nínú ẹ̀ ọ̀hún náà wọ́n padà lò tó bá yá. now nínú ẹ̀yẹ sáré mú ẹ̀rọ mi wá ẹ wo Quran 103 verse 3 Quran yẹn agbọ́dọ̀ báńdì ẹ̀ ọ̀yẹ́ ẹ̀sìn wo wàá lójú ẹ̀mí afẹ́ ẹ̀bọ́n ń gbòòrò mi kò ti ń bọ́ tẹ̀ra mi lẹ̀ máa wò mí pé Jamiu wàhálà ẹ̀ pọ̀. 103 verse 3 verse 3. àyàfi àwọn ẹni tí wọ́n jẹ́ onígbàgbọ́ bẹ́ẹ̀ni òdodo nínú bracket ni tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere bẹ́ẹ̀ni tí wọ́n sì ń gba ara wọn níyànjú sísọ òdodo. ṣé ara wọn ọ́n fílẹ̀ àbí ṣé kò sínú bracket tẹ̀síwájú. wọ́n sì ń gba àwọn ènìyàn níyànjú láti ní ìfaradà. ṣé àwọn èèyàn yẹn náà kò sí bracket gbogbo àbí wàá wo èyí tí wọ́n tán láwọn ṣe mistake tán láwọn tú o kí náà wí. àyàfi àwọn ẹni tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo nínú bracket. òdodo wà ní bracket òdodo ni. tí wọ́n sì ṣe iṣẹ́ rere. bẹ́ẹ̀ni. tí wọ́n sì ń gba ara wọn níyànjú sísọ òdodo. wọ́n sì ń gba àwọn ènìyàn níyànjú láti ní ìfaradà. now àwọn wá wò pé ara wọn yẹn kò sínú àyà yẹn wọ́n fi sínú bracket. ara wọn ẹlẹ́ẹ̀kejì náà pé tí wọ́n ń gba ara wọn níyànjú wọ́n fi méjì kó mẹ́ pé kò sínú àyà yẹn ṣẹ́gbọ́n try pé kò sí ara wọn nú ẹ̀ táwọn bá ṣe àwọn náà ṣe mí sẹ́yìn tẹ́lẹ̀ o ìtàn náà kọ́kọ́ tú wọn rí yẹn as error wọ́n ṣẹ̀ wá rí as error nú eléyìí ẹ má dé o àwọn kan náà kọ́ wọ́n tú ni o wọ́n lọ kọ Kùránì ní Kùránì ni o wọ́n ní wọ́n máa ń yọ nọ́ọ̀sì Fọlákẹ́ kó wá lọ sí Quran chapter 101 verse 1 ìtọ́ làwọn ò fẹ́ ṣe tọ́jú ẹ̀kọ́ náà Quran àwọn bàbá ni pé kò ní Quran Fọlákẹ́ kí lẹ́kọ̀ọ́ Fọlákẹ́ sí. 101 verse 1. ẹrù akànni ní àyà kọ́ríà nínú bracket. àbákọ kọ́ríà báwọn ṣe máa ń kọ́ nìyẹn o
ẹrù akọni ní àyà òní kọ́ríà ọkọ̀ kọ́ríà bẹ́ẹ̀ inú eléyìí kí ni ọkọ̀. ẹrù ọ̀n bracket sí ni o. ẹrù bẹ́ẹ̀ ni. akọni ní àyà kọ́ríà sínú bracket. ṣe pé wọ́n àgbì pẹ̀lú àwọn àbá pẹ̀lú yẹn inú ẹ̀ táwọn àgbì tẹ́lẹ̀ wọ́n wá àgbì inú eléyìí àwọn náà wá kọ ẹrù akọni ní àyà kọ́ríà bracket ẹ̀rọ wà dà báyìí àwọn àbá ṣe ẹ̀rọ nínú falaki nurse ẹ̀yin náà ṣe ẹ̀rọ nínú kọ́ríà ṣé ẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò kí n lò bẹ́ẹ̀ ok ẹ jẹ́ àwọn ẹ̀rọ mi wà 102 verse 1 102 verse 1 ẹ̀rọ yẹn lágbára díẹ̀ verse 1. wíwá ọ̀pọ̀ ọmọ ọwọ́ nínú bracket. wíwá ọ̀pọ̀ owó ọmọ nínú bracket. nínú bracket ni o. láti fi ṣe ìyanràn. bẹ́ẹ̀ ni. ó yá. ṣe ó ṣe yín lórí kúrò níbi ìrántí ọlọ́run nínú bracket. bracket ni o. kúrò nínú àyà ẹnìyẹn o. kúrò níbi ìrántí ọlọ́run bracket. now bá ń ka ètò náà edit. wíwá ọ̀pọ̀ same thing ni owó bẹ́ẹ̀ni ọmọ nínú bracket. owó ọmọ nìkan ló wà nínú bracket àwọn bàbá àtẹ̀tò náà lóun lọ tú. láti fi ṣe ìyanràn. bẹ́ẹ̀ni. ṣe yín lórí. bẹ́ẹ̀ni. kúrò níbi ìrántí ọlọ́run nínú bracket. bracket yẹn náà wà ẹ wá wo ètò wa lọ tú ìyẹn new one 13 years ago wọ́n wá ní wíwá ọ̀pọ̀ owó ọmọ láti fi ṣe ìyanràn bracket ní gbogbo yẹn so àwọn àbọ̀ ọmọ pé wọ́n fi láti ṣe ìyanràn sínú bracket nínú tiwọn wọ́n kàn fi owó ọmọ nìkan sínú bracket ó wá sọ fún wa pé nínú bracket míì kúrò níbi ìrántí ọlọ́run ẹjọ ṣé ẹ̀rọ lélẹ́yìí torí kò yé mi kí wọ́n máa change bracket again kọ́ ní wọ́n pé ó ṣiṣẹ́ lóòótọ́ kò ṣiṣẹ́ o ok ẹ jẹ́ tún mú ẹ̀rọ mi wá lọ sí 101 yẹn verse 7 101 verse 7 101 verse 7. oníyẹn yóò wà nínú ìjàyè tí yóò dùn mọ́ ìjàyè tí yóò dùn mọ́. o bá a tún gbé. oníyẹn yóò wà nínú ìjàyè tí yóò dùn mọ́. ẹ gbé ọlọ́run bá pé oníyẹn ẹni yẹn á wà nínú ìjàyè wọn ó yẹ kó space ẹ̀ ìjẹ ayé ló yẹ kó jẹ́ tó yẹ pé ìjàyè ni ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá ẹ máa tẹ̀lé mi ó gbọ́dọ̀ ní iPhone lórí tàbí dáfẹ́ ẹ̀rọ ni ọgbọ́n ìkọlẹ̀ ìjàyè ìjẹ ayé ló gbọ́dọ̀ jẹ́ ìjẹ ayé bọ̀ tó bá ní ìjàyè tó bá pé IJA ó gbọ́dọ̀ ní iPhone yé máa tẹ̀lé bọ̀ àwọn kọ ìjà iye ló wà bí wọ́n ṣe ìjà ayé wo dáadáa ìjà iye ọkọ làbá wo dáadáa sẹ́ ìjà iye kò ń ṣe ìjà iye ìjà iye ló wà bẹ́ẹ̀ ẹ wá wo tí mo sọ láwọn dọ́là ẹ́díìtì o. òun oníyẹn náà yóò wà nínú ìjà iye tí yóò dùn mọ́. the same error táwọn bá ṣe nù tiwọn òun náà ṣe nù tiẹ̀ náà ẹ̀rọ kí ló á ń tú kí ló ẹ́díìtì yẹn wá fọ́n ẹ̀ wá wo ní tẹ́lẹ̀ wá tú ó ní òun yóò wà nínú ìṣẹ̀mí tí yóò dùn mọ́ ìyẹn ni ní wọn yìí o kò ń ṣe ìjayé ìṣẹ̀mí ni o wọ́n sọ pé kò ń ṣe ìjayé after another 13 years. Gẹ́gẹ́ tí mo ń gẹ́tì rẹ̀ ń fẹ́ wo ẹ̀rọ táwọn àbáyé ṣe ní sẹ́ẹ̀ tó lóun kọ̀rẹ́ẹ̀tì èyí fẹ́ wò ni mò ń sọ o tó bá ti ìgbẹ́ máa sọ pé iná jáàná mo máa ń yọ kúrò ni iná wọn ní fi iná yẹn sọ máa yọ kúrò bọ́n tó wá fún ìwárì gbá wo Quran chapter 101 yẹn náà verse 11. iná kan tí ó gbóná janjan ni.
iná kan tó gbóná jọjọ ni kí ni wọ́n tún ní second one ẹ máa gbọ́ o. iná kan tí ó gbóná jọjọ ni. ṣẹgbẹ́ kan náà ni eléyìí náà iná kan tí ó gbóná jọjọ ni so kò sí yàtọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta lórí àyà yẹn ẹ má dé o nígbà wọn tó ń fi ẹ̀rọ lé lórí ni o ẹ jẹ́ sáré wo ẹ̀rọ kan sí bá a lọ sí 100 verse 10 ẹ kí wọ́n pick here àṣà torí pé ìfẹ́ pé táwọn aago mọ́kànlá sí fẹ́ lù 10 100 tí a sì 100 verse 10 tí a sì 100 ṣe verse 10 ìṣirò rọ́pò nínú bracket ohun tí ń bẹ nínú igbá àyà. ẹ máa gbọ́ bá ń tún kà. tí a sì ṣe ìṣirò rọ́pò nínú bracket. ọ̀ka dáadáa tún gbé àwọn kan ọ̀rọ̀ kan wà ń bẹ̀. tí a sì ṣe ìṣirò rọ́pò nínú bracket. ẹ máa gbọ́ rọ́pò nínú ọ̀làwọ̀n bá fi sí o. ohun tí ń bẹ nínú igbá àyà. a máa ṣe ìṣirò bracket rọ́pò ohun tó mẹ́nu gbá àyà wa kí ni aláró kí ni wọ́n tún ní first one. tí a sì ṣe àfihàn ohun tí ń bẹ nínú igbá àyà. ṣe gbọ́ ṣé àfihàn àti ó jọra wọn a ṣàfihàn nǹkan a ṣe ìṣirò nǹkan ṣó jọra wọn ni ṣó jọra bàkà àyà ẹ̀ ẹ̀wọ̀n kan lábọ́ wáyé. wàhùsílà máa fi sùdúrì. àbá wọ́n sọ ní ìṣirò. wàhùsílà pọfẹsọ sọ pé ìfihàn ló wà ń bẹ̀ nínú eléyìí náà tó tún náà ìfihàn náà ni tí a sì ṣe àfihàn ohun tí ń bẹ ní igbá àyà ló ti bẹ ní igbá àyà ó tán ẹ máa dé o ok ìtọ́gbè lẹ́rọ̀ nìyẹn o lọ́dọ̀ tí wọ́n o nínú ẹjẹ́ sáré wo ẹ̀rọ kan tó tún lágbára díẹ̀ ń bí iná ń bọ̀ ẹjẹ́ sáré wo ẹ̀rọ kan tó máa ya ọgbọ́n yín lẹ́nu ẹ bá lọ sí Quran 95 verse 7 Quran 95 verse 7 ẹ wò ẹ rojú ẹ̀mí àti ẹ̀bọ́n gbòòrò. kí ni ó mú ẹnikẹ́ni pè ọ́ lópùrọ́. ẹ máa gbọ́ àyà yìí o ẹ̀yin tẹ́ gbọ́ kéwúyè mò ń bá wí omi ìsàwọn dìdìrín o bí bàbá tó fi ìsìlámù jẹun o wọ́n fẹ́ gba connection ní Saudi o ẹ̀yin tí ìsìlámù jẹ lógún ni mo bá wí ẹgbọ́n tí àwọn bàbá tú o kí náà tú. kí ni ó mú ẹnikẹ́ni pè ọ́ lópùrọ́. Ọlọ́run ní ìwà ànábì kí ni ó mú ẹnikẹ́ni ẹ máa gbọ́ pé ìwà ànábì ló pùrọ́. ìrẹ́ ànábì nínú bracket. ṣe gbọ́ ẹ ànọ́mà. nípa ìdájọ́ lẹ́yìn náà. ẹ máa gbọ́ o kí ni ó mú ẹnikẹ́ni pé ìwà ànábì ló pùrọ́. ló pùrọ́. ìrẹ́ ànábì nínú bracket. bẹ́ẹ̀ni nípa ìdájọ́ Ọlọ́run lẹ́yìn náà Ọlọ́run àdírẹ́sì ànábì inú àyà yẹn ni báńkà alárúbáwá ẹ̀. fama yukadhibuka ba'du bid-din. ṣé ti gbọ́ mọ́ etú báńkà Yorùbá lẹ́ẹ̀kan sí. kí ni ó ṣe kí ni. kí ni ó mú ẹnikẹ́ni pè ọ́ lópùrọ́ ìrẹ́ ànábì nínú bracket. ṣẹ́rí. nípa ìdájọ́ lẹ́yìn náà. Prọfẹ́sọ̀ wa fọ́nì gan ẹ̀rọ méjì ló tún ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn ṣẹ̀bọ́n bá bí àwọn bàbá ṣe tú ẹ bá ń ka first two tiwọn ẹ̀rọ tó rí bẹ̀rẹ̀ o. àti pé ta ni ẹni tí ó tún lè pè ọ́ lópùrọ́ ìrẹ́ ànábì nínú bracket. ṣe ti gbọ́ ta ni ẹni tó tún lè pè é ní òpùrọ́ ṣe hàn pé kí ni bàbá kọ́ tún sí mẹ́ta padà sí ọ̀dọ̀ àwọn bàbá. kí ni ó mú ẹnikẹ́ni pè ọ́ kí ló lè mú èèyàn ẹ máa gbọ́ question mark ni kí ló lè mú èèyàn pè é lópùrọ́ ìwọ Muhammadu lẹ́yìn ìdájọ́ kí ló lè mú ọ̀pẹ́ lópùrọ́ náà ẹ wá wo táwọn wá tú
tọ́nà bá ṣe mistake náà yà yẹn. àti pé ta ni ẹni tí ó tún lè pè ọ́ lópùrọ́. táwọn tún lè pè ọ́ lópùrọ́. ìrẹ́ ànábì. ẹni kó jọra wọn but ẹni bá gbọ́ ìbọn ó ní yàtọ̀ díẹ̀. nítorí wọ́n sọ fún wọn ni pé ẹnikẹ́ni nínú wọn kí ló lè pè lópùrọ́ sí ṣẹ́gun ẹ̀jẹ̀ tún súnmọ́ra díẹ̀. ìgbà tó máa tú eléyìí ìyẹn ló wá fọ́nì verse 7 àti pé kí ni ó tún wá lè mú ìwọ ènìyàn pé ọjọ́ ìdájọ́ ní òpùrọ́ lẹ́yìn náà. ṣé wàá sí dáná ń gbòòrò ẹjẹ́ tuntun kà báwọn tó wọn bá kà báńkàlà wà. kí ni ó mú ẹnikẹ́ni. kí ló lè mú èèyàn kan. pè ọ́ lópùrọ́. sọ́wọ́n pé ànábì ló pùrọ́. ìwúrẹ́ ànábì nípa ìdájọ́ lẹ́yìn náà. nípa ìdájọ́ lẹ́yìn náà ó sọ pé ànábì ṣe ìdájọ́ kan ni wọ́n wá ní nítorí dáyọ̀ ó ń ṣe ìdájọ́ náà irọ́ yìí tó pọ̀ sọ́wọ́n irọ́ ló pa náà bá tú o gbàgbé pẹ̀lẹ́sọ̀ máa tú nínú eléyìí ẹ̀gbọ́n tó tún wọ́n ní àti pé kí ni ó wá lè mú ìwọ ènìyàn pé ọjọ́ àjíǹde ní irọ́ lẹ́yìn náà ṣọ́jọ́ àjíǹde náà yà túmọ̀ sí ni àbí wọ́n accuse ànábì kí la fẹ́ wo ẹ̀yin tẹ́ ké gbọ́ ké ó yé ẹ bá tú o. ẹ̀gbọ́n tí mo sọ. ìtumọ̀ àwọn prof yẹn wrong. ètò tú síbí ṣé mo ṣe é gangan nìyẹn. torí pé ọlọ́run dojúkọ ànábì ni. ọlọ́run bá ànábì sọ̀rọ̀ ẹ̀yin wá tú sáwọn èèyàn. fàmọ́ yóò ká sí bùkà ìrẹ́ ànábì. ìrẹ́ ànábì. ta ló lè pè ọ́. ta lè pè ọ́ ló kúrò pé tó ìdájọ́ òrí bẹ́ẹ̀. àwọn á yọ ànábì kú ònú ọ̀rọ̀ yẹn wọ́n yọ ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ kúrò nínú ọ̀rọ̀ yẹn wọ́n á jẹ́ aláìsí ẹ̀. ẹ̀ ń pẹ́ ọjọ́ ìdájọ́ ló kúrò. ẹ má dé o. ànábì náà ni wọ́n ilẹ̀ àwọn èèyàn ń pè ló kúrò. kò yé mi o lọ́wọ́ mi sọ pé no pé n tó sọ fún yín òótọ́ ni kọjọ́ ìdájọ́ yẹn reality ni ẹ̀yin wá sọ pé no ẹ̀yin èèyàn wọ́n wá yọ yùkádìbùkà ẹ̀dí èèyàn ẹ̀rí prof ọ sọ káfù wájú ẹ̀ nù okay now ẹ má dé o alẹ́ máa rojú ẹ̀mí afẹ́ bọ́ ẹ̀yà sáré wò kan àwọn kan fọ́ níbẹ̀ ẹ jẹ́ sáré wo ibi tí mo fẹ́ kẹ sáré wò rè tó máa yà yín lẹ́nu báwo kò ránṣẹ́ 94 verse 4 verse 5 verse 6. a sì ti gbé orúkọ rẹ̀ ga fún ọ dájúdájú lẹ́yìn ìnira náà. mo ní mo mú lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ni tí mo fẹ́ lò ń bẹ̀ máa wòran ó fọ́ nìkan o tí pòfẹ́sọ̀ láwọn ṣe táwọn tú o tó ń pè ní ẹ̀rọ o ní verse 90 kí mo pè lẹ́ẹ̀kan náà 94 4 and 5 6 wọ́n ní. a sì ti gbé orúkọ rẹ̀ ga fún ọ. a ti gbé orúkọ ànábì ga fún un. dájúdájú lẹ́yìn ìnira náà. lẹ́yìn ìnira náà ìrọ̀rùn kan ń bẹ. ìrọ̀rùn kan ń bẹ. dájúdájú lẹ́yìn ìnira náà. bẹ́ẹ̀ni ìrọ̀rùn kan ń bẹ. ìyẹn ni 5 6 4 kí ni ó tú síbẹ̀ yẹn. a sì ti gbé ìrántí orúkọ rẹ̀ ga fún ọ. bẹ́ẹ̀ni. dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bẹ. ẹ̀gbọ́n ti yọ náà kúrò mẹ́ẹ̀. ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ símbùsì wọ́n yọ náà náà yọ dànù mẹ́ẹ̀. wọ́n yọ kúrò. dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bẹ. nígbà tó máa tú eléyìí 94 verse 4 ẹ̀gbọ́n tó tú síbẹ̀ o wọ́n ní a sì ti gbé ìrántí orúkọ rẹ̀ ga fún ọ àwọn náà yọ náà dànù kí náà tú sínú odò wọn yẹn. a sì ti gbé ìrántí orúkọ rẹ̀ ga fún ọ. ṣẹ́gbọ́n tó tú síbí náà nìyẹn wọ́n wá yọ náà nìkan ló jẹ́ ẹ̀rọ nínú táwọn bàbá o táwọn fi yọ kú o ní verse 5 kí ni àwọn tó yọ kú o mẹ́. dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bẹ. irọ́ tí ọkọ la ní. ẹ pé náà yọ kú o mẹ́. kọ́nà tó mú múlẹ̀ ẹ̀kọ́ kan ní náà yọ kú o ní 4 náà yọ kú o ní 5. fọwọ́n sí sorry fọwọ́n sí lórí náà yọ kú ònu 5 and 6 yẹn náà ìyẹn ni ẹ̀rọ o tí pòfẹ́sọ̀ rí o náà ni ẹ̀rọ o ok bá mi wo Quran 93 verse 1 àti verse 4
mo fi ìmọ́lẹ̀ ìyálẹ̀ta dòha nínú bracket bora. ẹni pé mo fi ìmọ́lẹ̀ ìyálẹ̀ta dòha nínú bracket yẹn nínú bora. dùá yẹn inú bracket ló wà dùá. àwọn wá fi pé ìtọ́nà túmọ̀ sí nìyẹn o wọ́n fi sínú bracket. eléyìí nǹkan kí ló sọ. mo fi ìmọ́lẹ̀ ìyálẹ̀ta dùhà búra nínú bracket ní dùhà. wọ́n fi sínú bracket the same thing lọ́jọ́ tú nígbà tó bá tú eléyìí ẹgbọ́n ti lò ó nínú àyà kan tí mo kà fún ilé kan nínú Korea wọ́n tún wá yọ kùnú eléyìí pé mo fi ìrọ́lẹ̀ ìyálẹ̀ta búra wọ́n yọ dùhà kú o ẹ̀rọ nìyẹn o ẹ̀yọ̀ ṣẹ́rọ̀ lélẹ́yìí ìyẹn náà kọ́ ẹ̀ sínú eléyìí o wọ́n gbà pé wọ́n ti lò ó Korea nínú tọ̀hún yẹn wọ́n tún wá yọ kó bí ègè yẹn ní ẹ̀rọ o ok lovers 4. àti pé dájúdájú ìgbẹ̀yìn yóò dára fún ọ ju àkọ́kọ́ lọ. náà bá ṣe tú nìyẹn o ìgbẹ̀yìn yóò dára fún ọ ju àkọ́kọ́ lọ bá ń wo ètò lóhun tú. àti pé dájúdájú ìgbẹ̀yìn ọ̀run nínú bracket. ṣe rí i pé ìgbẹ̀yìn ọ̀run bracket wọ́n fi ọ̀run kún. yóò dára fún ojú àkọ́kọ́ ayé lọ ayé nínú bracket. ẹ jọ ṣé ọ̀run ṣé ọ̀run ni túmọ̀ ẹ̀ ṣé tọ́lọ́ bá sọ pé ìgbẹ́ máa da yàrá kọ́ lọ ṣé ọ̀run ni gbẹ̀yìn àbí ayé tó wá ní iwájú ẹ̀ tó wá ní ọjọ́ alẹ́ máa da ju àárọ̀ ẹ lọ alẹ́ yẹn ṣọ́ọ̀run ni túmọ̀ ẹ̀ wọ́n wá perception ọ̀run sínú bracket àbá òfin bracket sí o ìgbẹ̀yìn rẹ̀ á dáa ju ìbẹ̀rẹ̀ ẹ lọ wọ́n wá fi ayé àtọ̀run sí ṣé perception tó dáa nìyẹn àbí tukutu ok ẹ̀yà tó lọ wò kan 92:1. mo fi òru léìlù ṣẹgbọ́n fi léìlù nínú sí bracket léìlù nínú bracket ni. bóra nígbà tí ó bá bolẹ̀. ẹ ṣeun ẹ̀rí pé wọ́n kọ́ sí wọ́n fi sínú bracket Dr. Alaro yọ kú òun bracket gbàwé tán tún kejì. mo fi òru léìlù nínú bracket búra nígbà tí ó bá bolẹ̀. nígbà tó wá ṣe léyìí tàbí yàtọ̀ wá ní mo fi òru búra nígbà tí ó bá bolẹ̀ wọ́n yọ léìlù kú o. kẹ́lẹ́rì tí mò ń sọ bẹ́ẹ̀ pé àwọn ò sọ rárá mo sọ mọ àwọn kankan àwọn kan ṣe ẹdítì yẹn gan wá wà àti kíní àti kejì tó náà lè ka Yorùbá wọn ní Yorùbá àwọn òdàn mọ́rán gbà ń sáré gbé wá kan tún pẹ̀lú àbúrò yìí mímú kan sọ bẹ́ẹ̀ gbà ń gbà àbúrò yìí mọ́ ẹ̀ wá káyé tún gbọ́ nǹkan mo sọ bẹ́ẹ̀ o àwọn issue tí ò ní mínì tí ò ní ṣe pẹ̀lú ẹ̀ rárá wọn láwọn ẹdítì. tí àti kọ́ọ́lẹ̀ rẹ̀ tí ó tún jẹ́ ìnira fún òun la kíkọ́ lọ ní section yẹn ọwọ́ á pe àwọn náà táwọn náà jẹ́ ọ̀ tí wọ́n fi hẹ́ẹ̀dì gbogbo Africa country lórí pàfẹ́ tún parí sí èdè Yorùbá wọ́n sì ń bi wọ́n léèrè pé ìjẹ́ ẹ mọ arákùnrin tó jókòó yìí ìyẹn èmi wọ́n láwọn ò dá mi mọ̀ ẹni yẹn wá ń sọ pé ẹni yìí ó pèrè ẹ̀ ní àbúrò ìmáàmù Kàhírì láti Nàìjíríà láti ìlú Ìbàdàn dókítà ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ní àwọn ti gbọ́ àwọn kẹsẹ̀tì wọn kan rí ṣùgbọ́n àwọn ò tí ì fojú rí wọn rí àdìmọ́ra wa àkẹ́rà wa lẹ́yìn náà pòfẹ́sọ̀ wọn sọ pé ohun tí mo bá wá ni pé mo fẹ́ ṣe àtúnṣe sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n tú nínú èdè Yorùbá tí wọ́n fún ìtumọ̀ tí wọ́n fún Al-Qur'an. wọ́n ní àwọn kan tí mo sì kọ́ lẹ́yìn ó dùn mí wípé pé ilé la bá wà ní mo sì lè rí lẹ́tà tí mo kọ sí wọn mo sì lè wá rí so bí ìbárí ní ó wà lórí ọmọ wà lórí email mi. So mo rí àwọn bí mo sọ àwọn nǹkan tí mo rí yẹn dókítà wa ń sọ fún
wọ́n sọ fún mi nídìí Yorùbá Dr. Alaro wípé inú àwọn dùn táwọn ti rí mi èyí táwọn tún àwọn gbìyànjú lábala pé àwọn ọmọ kéwù ni àmọ́ àwọn mọ̀ pé àwọn ògùdì ní Yorùbá àmọ́ àwọn sáré píjàtọ̀ díẹ̀ tó wà bẹ́ẹ̀ sí ètí ń bẹ́ ń ta ni àwọn gẹ́gẹ́ fún ara àwọn ìwé díẹ̀ làwọn kà Yorùbá àwọn ò sì yanjú à ń bọ̀ sí bọ̀ sí kíkọ Yorùbá sílẹ̀. ṣe ń gbọ́ Yorùbá àwọn ò yanjú bèyí pé àwọn àti àwọn akọọ́lẹ̀ ní wọ́n lọ gbé kura ńlá àwọn ẹ́díìtì kí ló mọ̀ ń bẹ̀ tó fẹ́ ẹ́díìtì tí wọ́n lè kà ẹ̀ tí Yorùbá ò yanjú ló fẹ́ ṣe tú Yorùbá fọ́ wa àtúgbò Yorùbá júrú wọn lọ tó máa mú Yorùbá kan wá ń sìn táwọn tún ṣìtú tọ́wọ̀n jápọ̀ má ṣe o ẹjẹ́ sáré lọ síbi ẹ̀rọ kan tó lágbára díẹ̀ ẹ bá Quran 85 ìfẹ́ sáré rọ́ọ̀ṣì ní o 85 verse 15 ẹ̀rọ tó ní agbára díẹ̀ ni. $85.15 láti Buruj. Òun ló ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀. Òun ló ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀. Báńtúkà. Òun ló ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀. Òun ló ní Ọlọ́run ló ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀. Ọlọ́run ló ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀ báńkà ìtí Ọlọ́run tú. Òun ló ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀. Òun ló ní o ìgbà tó máa tú eléyìí ó wá kọ pé ó ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀ ó ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀ òun ló ní ta ló ní ó ní ta ló ní lábẹ́ ta ló ní ó wá lọ kọ pé àwọn bá ṣe mistake ó ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀ ló yẹ kó wà ń bẹ̀ ètò ọgọ́ tú bóyá tú nìyẹn ló copy and paste ni bàtà ló wá pọ̀ ó wà ní òkè ẹja change ẹ̀ ó ní ìtẹ́ ọlá àbọ̀wọ̀ bàgàlà bọ́ ẹ̀. Sọ́là àrùn sí. bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ tú ní o. Zula àrùn sí. ẹ lọ ká o lemajidu. ẹ lọ ká o. Zula àrùn sí. ṣé òun ló ní ni àbí ó ní. Zula báwọn àrùn pé sí. wọ́n iṣẹ́ lórí ẹ̀ ṣá. Lemajidu. náà ń da ọpọlọ wa rú. náà ẹ bá lọ 85-21 ìyẹn tó 85-21 ìyẹn tó lágbára díẹ̀. ṣùgbọ́n 21 ni o. ṣùgbọ́n ohun alukur'ani 85 ni o 85-21 ok ó yá. ṣùgbọ́n táwọn bàbá lẹ̀ ń gbọ́ yẹn o. ohun alukur'ani ohun alukur'ani jẹ́ alápọ̀nlé. jẹ́ alápọ̀nlé. Bal huwa alukur'ani. alukur'ani jẹ́ alápọ̀nlé. alukur'ani jẹ́ alápọ̀nlé bàkàlábáwá ẹ̀ bí àtàwọn àbá tú tó wọ́n sí ọlọ́run àbá ọmọ ṣẹ̀ríà ok. Bal huwa Qur'anun majidun. òun ni kùránì huwa ó jẹ́ Qur'anun kùránì majidun. alápọ̀nlé báwọn bá ṣe tú nìyẹn o nígbà tí prof máa lóun ṣe correction tó ń ṣe nínú 900 nìyẹn o ìkan rèé o ìkan mi tún rèé o. ṣùgbọ́n òun alukurani jẹ́ títóbi. ṣe ti gbọ́n sìn kò ń ṣe alápọ̀nlé ó tóbi ni ó tóbi ni so àwọn tú pé òun kùránì jẹ́ àwọn bá tú pé alápọ̀nlé ni onínú ó tóbi ni nígbà tó máa kọ eléyìí ó ní bẹ́ẹ̀ kọ́ òun ní alukurani ti tóbi bẹ́ẹ̀ kọ́ òun ní alukurani ti tóbi ṣe ẹgbẹ́ tí professor tú àná ọ̀gbọ́n Yorùbá ẹ̀wọ̀n tó wá fọ́nì bọ́ọ̀lù wá tú títóbi yẹn ìtúkùtù ló tú sí títóbi
pé ọkọ̀ tún ní pé tí ó tóbi títóbi ọkọ̀ fi iPhone sókè tí yẹn torí pé ọ̀rọ̀ kan ti sọnù ń bẹ̀ tí ó tóbi títóbi kọ́ ọ̀gbìn náà títóbi tí ó tóbi títóbi yẹn ó ti kó ó ti sọ nǹkan míì nù tí ó tóbi ó ti sọnù kí wọ́n lè bá àjọ ó dà kí ọkọ̀ don't ẹ pé don't yẹn do not ni kó wá fẹ́ kó wá fi iPhone sí orí ẹni yẹn kó lọ pé nǹkan ó ṣe nà sọ̀tọ̀nù ń bẹ́ o tá a fẹ́ fi sí tó a fẹ́ jọ yẹn pọ̀ bẹ́ẹ̀ náà ni títóbi tí ó tóbi ẹ̀ tó tún fún wa ẹ̀rọ ojú ẹ̀mí á fẹ́ bọ́ gbòòrò mú tẹnu. Now ẹ jẹ́ sáré mú tàbí gáfà ẹ̀kọ́ ẹ jẹ́ sí lo ẹ̀ bá a lọ sí 85 yẹn náà 22 ẹgbẹ́ ọ̀tọ̀ tuntun the same chapter náà ni o. nínú wàhálà tí à ń sọ nínú wàhálà tí à ń sọ. nínú wàhálà tí à ń sọ ló wà ń bi tàwọn bàbá kí lòun tú sí ire tó kọ́ lọ tú. nínú wàhálà tí à ń sọ. nínú wàhálà tí à ń sọ. bá a gbé tàwọn bàbá padà. nínú wàhálà tí à ń sọ. tí à ń sọ ìgbà tó máa tún tiẹ̀ ń kọ́. nínú wàhálà tí à ń sọ. ẹgbẹ́ kan náà ni àbí kankan ṣàlùyọ̀ ìyàtọ̀ ń bẹ̀ ni oṣù ọ̀ bá ń gbé náà bá ń gbé sẹ́ẹ̀ ó ní kí wọ́n ti mọ máàkì ń bẹ̀ sẹ́ẹ̀ mo wá náà mo ti ẹ̀ gan wá ilé gangan 85 verse 2 okay 22 ni 85 22 nínú wàhálà tí à ń ṣọ́ kí làwọn bá tún síbẹ̀ the same thing ni àbí náà ẹ wá wo tí inú ẹni ẹ̀dìyàn tó ń lọ ṣe wọ́n kọ́ bẹ̀ pé nínú wàhálà in bracket ọpọ́n tí à ń ṣọ́ so wọ́n ti fọ ọpọ́n sínú bracket so wọ́n rántí pé ọpọ́n wà ń bẹ̀ nígbà tó máa tó àwọn bàbá ń gbà yẹn wọ́n copy and paste wọ́n pariwo yìí pẹ̀lú lọ́lọ́ ṣe khabib ẹja sọ pé àtútútú wọ́n wá fi ọpọ́n sáàárín ẹ̀ ẹ má dé o ẹ jára yín o ẹ fi àṣẹ kí ilẹ̀ fìfẹ́ lẹ̀ o tó bá kọ́ tó bá yín jẹ́ kan lẹ̀ o. nínú Quran 84 verse 17 ẹ máa gbọ́n tí prof tútù o 84:17. àti òru àti ohun tí ó ń bá a rìn. ẹ máa gbọ́ o àti 84:17 àti òru àti ohun tí ó ń bá a rìn. àti ohun tí ó ń bá òru rìn ẹ bá ń ka àyà yẹn àti òru àti ohun tí ń bá òru rìn wàlẹ́yìlì wàmà wàsàkọ̀. wàlẹ́yìlì wàmà wàsàkọ̀. now kí ni wọ́n tún sí ní fọ́sùn wọn. àti òru àti ohun tí ó ń bá a rìn. ṣé gbogbo yàtọ̀ àti òru àti ohun tó ń bá a rìn ẹ wá gbọ́n tí professor tún sínú níwọ̀n yìí o 13 years ago wọ́n ní àti òru àti ohun tó kó sínú kò bá rìn ó kó sínú ni nínú méjèèjì ó lè súnmọ́ Allah ó lè jẹ́ the same thing o fẹ́ẹ̀ tó kéwú ẹ má ṣe gbọ́ o fẹ́ẹ̀ tó kéwú fáwọn Christian tàbí fún ṣé kan náà ni ṣé kan náà ni méjèèjì ìyẹn tó bá rìn àti tó kó sínú kó tí ajé lè lókè ara ìtì kí náà ń wò ní first edition wọn tó ti correct ẹ̀ sílẹ̀ tó ń ṣe wá correct ẹ̀ ní sí lẹ́yìn 13 years nínú Kùránì kan náà ṣẹ́rí ìṣòro tán fún wa ẹ̀kan ọ̀kan méjèèjì o ẹ máa dé o bá a lọ 85-20 mo sáré fò yẹn 85-20 wọ́n ṣe ọkàn mẹ́rin náà 85-20. bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ti kà wọ́n mọ́ ní gbogbo ayé nínú bracket. ẹ wá ní gbogbo ayé
ní gbogbo ààyè ni dodo ni. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti ká wọn mọ́. irọ́ tún ka o. bẹ́ẹ̀ sì ni. ìwọ náà gbọ́ Yorùbá náà kí ló ń kà tún kà. ẹ̀ ta bàbá náà ni irọ́ ìtú wọn náà ń ga ẹ̀gọ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ni. bẹ́ẹ̀ sì ni. ìwọ náà gbọ́ Yorùbá jẹ́ngbọ́n wọ́n yóò gbọ́ Yorùbá ẹ̀ náà mo ń gbọ́ ẹgbẹ́ kò gbọ́ Yorùbá ń sìn màá fi yẹ kó gbọ́ Yorùbá ó ń dáná 85 verse ṣé verse 20 ni mo ní kò dùn verse 20 ṣé gbọ́ Yorùbá òun náà ti jọ prof kò gbọ́ Yorùbá ẹ jọ bẹ́ẹ̀ sí ní ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ sí ní kò ṣe bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ méjì ló yẹ kó wà ń bẹ̀ ẹ méjì ló yẹ kó gbà bẹ́ẹ̀ sí ní ni wọ́n lò bẹ́ẹ̀ sí ní kò ṣe bẹ́ẹ̀ sí ní ọ̀kọ́là ṣé bẹ́ẹ̀ sí ní ló wà ń bẹ̀ wọ́n náà wò bẹ́ẹ̀ sí ní ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ sí ní ṣé à pé tàbí kankan ẹ̀rọ ni pọ̀lẹ́sọ̀ wa ṣe mistake yẹn nínú ti bàbá wọ́n ṣe mistake ó yẹ kó fi ìsídà kan lo ẹ méjì àbí kó lo àmì ọ̀rọ̀ báyìí tó máa fàágùn nígbà tí wọ́n bá kọ tó bá fẹ́ lo ṣẹ́dà ẹ lo fatia sókè ẹ lo bw báyìí ṣẹ́dà nìyẹn ló máa gbà lókè eléyìí náà nùbá náà ní àmì fàágùn wọn àwọn báwo lo àmì fàágùn ó lè kọ́ lo ẹ méjì tí ẹ̀kọ́ ká bá a ka ìtàn táwọn náà kọ bẹ́ẹ̀ sí ní. bẹ́ẹ̀ sí ní. bẹ́ẹ̀ sí ní. ọlọ́run ti kà wọ́n mọ́ ọlọ́run ti kà wọ́n mọ́. ṣé ẹ̀kọ́ lo bẹ́ẹ̀ sí ní ṣé ẹ̀kọ́ lo bẹ́ẹ̀ sí ní nínú tó tún wá kọ àníwọ̀n ọ̀gbọ́n Yorùbá ti jẹ́ wọn ọ̀gbọ́n Yorùbá mo gbọ́ Yorùbá ju wọn lọ bàjẹ́ àwọn wa tún lo bẹ́ẹ̀ sí ní ọlọ́run ti kà wọ́n mọ́ ọlọ́run ti kà wọ́n mọ́ bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ bí dọ́bù yìí sì ní kọ̀rẹ́sì Yorùbá nìyẹn àwọn akọ bẹ́ẹ̀ sí ní tàbí káfíńkà ó wà nù tàwọn bàbá ó wà nù ti Professor Alaro first edition sẹ́wọ̀n àwọn náà tó lọ bẹ́ẹ̀ sí ní ṣe gbọ́n ọ̀ká kí ló pín wọn ọ̀ká ok ẹ̀yà sọ lọ bomi àwọn pọ̀ bàjẹ́ ó pọ̀ burúkú now ní 85-19 ó pọ̀ wọ́n ṣe kankan bẹ̀ wọ́n rí mistake yẹn nínú 900 yẹn nínú first ọ̀tọ̀ kọ́tẹ̀ wọ́n ṣe wá rí second one eléyìí gbàsáríkà 85-19. ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ wà nínú pípé òdodo nírọ́. ṣé èwo náà kò sí bracket mi ara kò sí rárá báwọn bàbá ṣe tú nìyẹn o ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ kú òdodo ní irọ́ kí wá ní fọ́sùn tọ́kọ́ tú. bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ rí pé bẹ́ẹ̀ yẹn tó yẹ kó ṣe kó lọ bẹ́ẹ̀ kọ́ bọ̀ bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ ṣùgbọ́n àwọn bàbá lò wọ́n wá change sí bẹ́ẹ̀ kọ́. àwọn aláìgbàgbọ́. bẹ́ẹ̀ ni. wà nínú pípé òdodo ní irọ́. kò sí bracket bẹ́ẹ̀. kò sí bracket. ẹ̀wọ́ bracket ẹ̀gbọ́n ti change ṣùgbọ́n àwọn bàbá lò nínú tiwọn. bẹ́ẹ̀ kọ́ obìnrin pé òdodo yẹn wà nínú àyà yẹn nígbà tó wá dé eléyìí ó ní òdodo sí nínú àyà yẹn ẹ bá ń ka àyà yẹn àwọn ní bẹ́ẹ̀ sí ní. balẹ̀dí kafaru ṣé báàlì ni àbí báàlì. fi taqsibin. now wọ́n á sọ pé bẹ́ẹ̀ kọ́ àwọn aláìgbàgbọ́ wà nínú pípé bracket òdodo ní irọ́ sọ wọ́n bí ní pé òdodo yẹn ò sí nínú tí àyà yẹn gbé wá ṣóyé ẹ máa dé o ẹ̀rọ táwọn rí nìyẹn o tó ń pè ní ẹ̀rọ o alẹ́ mi sì rí ẹ̀rọ sẹ́ẹ̀ tó gbogbo ẹ̀rọ tẹ́lú wà mẹ́lú àánú ìtẹ́ iná tútù ẹ̀gàn copy and paste sí ni ẹ wá òpin jẹ́ ìyọ ilé díẹ̀ kú o kó lè dáyé pé ìgbà tó yẹ pé mo iṣẹ́ lórí ẹ̀ ṣe nothing. now ẹ sáré wo ẹ̀rọ mi 84/8 bí ẹ máa gẹ́ẹ̀tì ẹ̀rọ yẹn màá mọ̀ nísìn àwọn bẹ́ẹ̀ náà gbọ́ Yorùbá bẹ́ẹ̀ gbọ́ Yorùbá.
time ti yeah after yeah ẹ̀yẹn sáré wọ ẹ̀rọ ńlá kan sí time ti lọ ẹ fẹ́ wọ ẹ̀rọ ńlá kan ẹ̀jẹ̀ sáré wọ ẹ̀rọ yẹn náà ilé 84.8. nígbà náà. ẹ máa gbọ́ o. ẹ̀rọ. ṣé ká kọ́ lọ sí àbí ká kọ́ lọ 2 ẹ jábẹ̀ láti 2 àwọn ẹ̀rọ kan wà mẹ́ tó ní agbára díẹ̀díẹ̀ lọ́ba 84.2 kọ́kọ́ lọ 84.2 náà. yóò sì gbọ́. ẹ máa gbọ́ o. ti olúwa rẹ̀ yóò sì mú un ṣe níṣẹ́. tó tán tó tán nǹkan kan dé nìyẹn bá a tún kà. yóò sì gbọ́. ẹ máa gbọ́ yóò sì gbọ́. ti olúwa rẹ̀. ti olúwa rẹ̀. yóò sì mú un ṣe ní iṣẹ́. yóò sì mú un ṣe yú méjì ló wà bẹ́ẹ̀ mú un ṣe ní iṣẹ́ kí ni pòfẹ́sọ̀ tú ẹ máa gbọ́ o. yóò sì gbọ́ ti olúwa rẹ̀. yóò sì gbọ́ ẹgbẹ́ yóò sì gbọ́ àwọn àbá lò ẹ bá ń ka ayà ń ṣe ọ́n fi sínú bírákẹ́tì ni. òun náà fi sínú bírákẹ́tì. bá ń ka ẹgbẹ́ bá ń ka táwọn bá padà yóò sì gbọ́ ti olúwa rẹ̀ yóò sì mú un ṣe ní iṣẹ́. ó yá ka ètò lòun tú. yóò sì gbọ́ ti olúwa rẹ̀. bẹ́ẹ̀ni. yóò sì mú un ṣe níṣẹ́. bẹ́ẹ̀ni. níbi tí ó ti jẹ́ dandan fún un láti ṣe. ó wà ní bírákẹ́tì. pàápàá. ṣẹ̀rí ẹ̀rọ ẹjọ́ ṣé èyí tó kọ yẹn ṣé wà nù àyà yẹn àwọn wa ní nóò èmi náà ṣe ara ẹ̀rọ ti báyìí ti kùránì tí wọ́n nìyẹn o ara ẹ̀rọ kùránì wọn nìyẹn torí pé tó kọ ẹ̀ wọ́n padà rí i pé èmi gan bẹ ẹ wá wùgbà tó máa tú eléyìí 13 years ago náà bá ní tí ó sì gbọ́ ti olúwa rẹ̀ tí ó sì mú un ṣe ní iṣẹ́ wọ́n fi sí bírákẹ́tì níbi tí ó ti jẹ́ dandan fún un láti ṣe ṣẹ̀rí ẹ̀rọ tiwọn náà o táwọn fẹ́ kọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀rọ tiwọn àfi kí mi bá wọn kọ̀rẹ́ tiẹ̀ tó ní gbé Yorùbá jù wọn lọ mi ò lábàkàn fẹ́ dì pẹ̀lú Yorùbá ni mo gbọ́ jù wọn lọ dáadáa àwọn tó lè máa tún bẹ́ sí ní ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ẹ máa dé o now ẹja tó nǹkan tó jọ bẹ́ẹ̀ sí ní mi báwo 84 verse 3 bẹ́ẹ̀ ni Kùránì èmi kan mo tú o Professor Alaro ni o ẹ ti rákọ̀ èmi kan mo tú mú kọ́lẹ́ tí wọ́n ní o. àti nígbà tí bẹ́ẹ̀ ni wọ́n bá ń gba ilẹ̀ láàyè sí i. olódo ni wọ́n bọ̀ yìí bá ń tún kà. àti nígbà tí wọ́n bá ń gba ilẹ̀ láàyè sí i. ó ṣe ọ̀gbọ́n lódò kan nìyẹn ni bó wá jẹun. irú àyín wọ́n ká tiẹ̀ ká tiẹ̀. tèmi rèé o. àti nígbà tí wọ́n bá ń gba ilẹ̀ láyé sí i. láyé kò ṣe láàyè torí ẹ kó ní méjì. láyé. nígbà tá a bá gba ilẹ̀ láàyè méjì ló gbọ́dọ̀ ní. àwọn náà tún ṣe ẹ̀rọ yẹn nínú tiwọn ègé. gbà tó máa tẹ̀lé àwọn bàbá ọba wà bẹ́ẹ̀. aléyìn olè kéèyàn ló fẹ́ tú òun fẹ́ ṣe ẹ̀rọ Kùránì for 2 years láyé. ọmọ yàrá tó wà bẹ́ẹ̀ ni 6,000 plus wá sí ní ọlọ́dún méjì. ètò ìwọ̀n bẹ̀rẹ̀ ọmọ yàrá tí mo lò tó bá bẹ̀rẹ̀ láti 10 lálẹ́ 2:30 máa ń sùn 2:30 mo dẹ̀ ṣàwọn àyà kéékèèké tí máa bọ́ sí bákọ́rà ńkọ́ ọdún mẹ́rin fẹ́ gbọ́ bákọ́rà máa wo i ẹ̀sùn máa rí i o ìjẹ́bú ní i méjì tó ń fi i kan sí irú ẹ̀ ní bẹ́ sí ní àǹkó yẹn náà ẹ wá jágbe sí làákà yìí ẹ yẹ sáré wo ẹ̀rọ mi náà just one báwo 84 verse 24. Kí wọ́n sáré wo yẹn ká lè fáwọn ìláyè kan sọ̀rọ̀. nítorí náà
títí Alaro ti tẹ́lẹ̀. yóò gé ẹ̀kọ́ kan àtàwọn bàbá náà 84 kí n mọ̀ pé 24 ẹ máa gbọ́ o 84-24 nítorí náà fún wọn ní ìró ìyà ẹlẹ́ta eléro àwọn àbá kọ̀rẹ́ tiẹ̀ wọ́n fi iphone sáàrin ẹ̀ ìyà ẹlẹ́ta eléro kí ni professor túmọ̀ tó máa ẹ́díìtì. nítorí náà fún ọ ní ìró ìyà ẹlẹ́ta lérò wọ́n kọ́ pọ̀ ni sòtàgbẹ́fẹ́ ẹ̀rọ wà nù tí wọ́n àwọn orígbà tó ń tú kí ọkọ̀ tiẹ̀ náà ẹ́díìtì proofreading nìkan ẹ̀ lè kà fọ́dún méjì ẹ̀yin jẹ́ òtúgbọ́ Yorùbá nígbà ọ̀tún máa kọ eléyìí again wọn ò good náà jẹ́wọ́ náà wọn ò good nígbà táwọn tó máa kọ eléyìí náà nítorí náà fún wọn ní ìyà ẹlẹ́ta eléro wọn kọ́ pọ̀ ní ẹlẹ́ta lérò kò ní ṣe é kà fún wọn ní ìyà ẹlẹ́ta eléro ó yẹ kú ẹ́ fún wa láàrin ẹlẹ́ta àti eléro àwọn bá kọ̀rẹ́tì pa kí ló wá kọ̀rẹ́tì wọn ń bẹ̀ gbogbo jẹ́ àkọọ́lẹ̀ ẹ̀rọ ni. náà wọ́n fi iphone sọ́dọ̀ wá ẹlẹ́ta eléro torí ọ̀rọ̀ ẹ̀ máa ń lọ pọ̀ ni ó yẹ kó fi iphone sáàrin eléyìí náà. ó mà ṣe o now nísìnyí mo ń bá lọ ẹ̀jẹ̀ pọ́ọ̀sì ẹ̀ báyìí tó ló mo sọ wípé 97 ni mo rí bẹ́ẹ̀ jẹ́ sáyẹ́fì kan kún àbí méjì Quran 355 yẹn gangan professor máa ṣàbúrú fún Islam o wọ́n máa ṣàbúrú fún wa o ẹjọ́ wọ́n fẹ́ dára ó ṣàfẹ́ sọ pé àṣìṣe ṣá fún lábọ́wá nínú ètò ọkọ̀ tú àwọn bàbá ọlọ́ba fọ̀rún kẹ́ṣẹ́ Adam ọlọ́ba fọ̀rún kẹ́ Aláàjì Bọ́lájí akéwkéwé àwọn ẹ̀ ṣiṣẹ́ fẹ́ sìn àwọn eléyìí ṣiṣẹ́ ìsìn náà ń pe eléyìí ẹgbọ́n tí àwọn bá tú o nígbà tí Ọlọ́run wí pé copy and paste Alaro kọ́kọ́ ṣe nìyẹn nígbà tí Ọlọ́run wí pé ìwọ Ìsá èmi yóò pa ọ́ èmi yóò gbé wá sọ́dọ̀ tìka lára mi nítorí àwọn bàbá tú nìyẹn o nígbà tí professor Alaro kọ́kọ́ máa tú tiwọn tó tú ní 1970 1997 ẹgbọ́n tí wọ́n tú síbẹ̀. nígbà tí Ọlọ́run wí pé ìwọ Ìsá èmi yóò pa ọ́ èmi yóò sì gbé ẹ wá sí ọ̀dọ̀ mi. ìṣìmí gbọ́ ni wọ́n fi jẹ́wọ́ èmi ò kàn tiẹ̀ ti tú mi àwọn náà tàṣíra àwọn pé àwọn ti tú mi o bọ̀ wọn ọ̀ka kún tí àwọn ọmọ pé tó sọ yẹn ẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ tèmi bí mo ṣe máa bẹ̀rẹ̀ ìwádìí lórí wọn ni ẹ̀kí ìdá máa ń lo Kùránì yẹn dáadáa máa ń lo dáadáa níwájú dáadáa láì mọ̀ kan tí lọ kó tí ó tẹ́ tó máa kó bá mi táwọn bá tán tú lèmi ńlá lèmi gbádùn àwọn bá tún lọ tú mi wọ́n wá ní ẹ̀ máa gbọ́ wọ́n ní èmi ò tí ì rí kà báwọn ti lọ ẹ́díìtì ẹ̀ láìla ìlàlá kí wọ́n máa bí mi léèrè pé eléyìí ṣe máa gbé pa wá ilé àgbẹ̀ gbẹ̀mí wa ẹ̀yọ̀ kí ni ìyàtọ̀ méjèèjì náà máa kọ́ rojọ́ pé dìdìrín ní ẹni pa gbẹ̀mí ṣé kọ́nà méjèèjì ni máa kọ́ rojọ́ mú kiri yóò dáadáa gẹ́ẹ̀tì tó mo ti mọ̀ pé tó wà ń bẹ̀ tó fẹ́ kà nìyẹn ẹgbọ́n professor Alaro tún lọ tú o wọ́n ní nígbà tí Ọlọ́run wí pé ìwọ Ìsá èmi yóò gba ẹ̀mí rẹ ẹ̀yọ̀ tó bá gbẹ̀mí wọ́n pa síyà tó wà ń bẹ̀ ni bọ̀ láti substantiate pé Ìsá ò ìkú sẹ́ẹ̀ ó ṣe ń bọ̀ nínú bedroom wọn sẹ́ẹ̀ pé lábàá ṣiṣẹ́ o wọ́n wá lọ kọ́ sí footnote èmi yóò gba ẹ̀mí rẹ túmọ̀ sí ẹ máa gbọ́ o láìláìlẹ́la ọmọ àbáyé àkọ́báyé tó jẹ o president tẹ́jú fún wa yóò dá o ẹ kó wa sí wàhálà ń gbòòrò ni o ẹ fún wa ń ṣe àròjọ́ catholic convince wọn pé ló ń tẹ́gbélé alọ́ yìí tó wọ́n ti wà lọ́wọ́ wọn rẹ́dì bẹ́ẹ̀ fẹ́ wọ́n ti rà ọ̀hún ni èmi yóò gba ẹ̀mí rẹ túmọ̀ sí pé ó túmọ̀ pé èmi yóò pa ọ́ kò túmọ̀ sí ẹ̀gẹ́ lọ́jíìkì yẹn èmi yóò pa ọ́ kò túmọ̀ sí pé èmi yóò kùn ọ́ lóorun kò túmọ̀ sí pa ikú ni bọ̀ gba ẹ̀mí ẹ ni pé mo gba ẹ̀mí ẹ kúrò láyé mo lọ fi oorun kùn ẹ gẹ́ẹ̀tì tán fẹ́ lò ẹ ti gẹ́ẹ̀tì ẹ sìn wọ́n fẹ́ sọ àwọn pé Jésù ń sùn ní o
ẹni tó sùn dojú ikú lẹ́yìn gbé amọ́ra pọ́n padà gbólóhùn padà dé sí. wọ́n wá ní nítorí ànábì Ìsá ò tí ì kú ṣé ẹ̀ tó máa lọ pa lókè yẹn ni kí ni ọ̀gá ẹ̀ mọ́tẹ̀ tù ní kí ló ń pè ní pa màá gba ẹ̀mí ẹ sọ́wọ́ bọ́ọ̀lù sì máa ń gbẹ̀mí wa sọ́wọ́ lálẹ́ náà ètò sí gbà yẹn o ṣètìlísì. wọ́n wá fi wádìí sàrán tó sọ pé alihamudulilayi lẹ́bi àyáná bàdàmà àmọ̀tánà wàlẹ́ nusur ìwọ tó gba ẹ̀mí wa sọ́wọ́ lálẹ́ tó dá padà láàárọ̀ gẹ́ẹ̀tì tó fẹ́ lè wọ́gọ́ nìyẹn o àdìsí náà fi tú àyà yìí o wọ́n fà àdìsí ànábì tú Kùránì ṣáàdìsí ẹ̀wọ̀n ṣe kúkọ́ ni ẹ lọ́wọ́ Kùránì 39:42 náà ọlọ́run èmi máa ń pa yín lálẹ́ ẹni tí ó jẹ́ òkú bá tí kì máa dágbára sáyé ìtukùtù rẹ̀ tú yín náà wọ́n wá ṣe gegele lórí gegele wọ́n wá tà wà láàrin bíbù yìí àwọn èṣe Muslim àtọ́ àwọn Yẹ̀húdí ni wọ́n àwọn ọmọlẹ́yìn wàhábísìm ni wọ́n wàhábísìm wọ́n fẹ́ tẹyọ kan péré sí nínú Kùránì wọn verse 46 wàhábísìm ni wọ́n ń tà fún kiri yóò ní ẹ fura o ẹ fura o ẹ fura o ẹ fura o ẹ fura ẹ mùsùlùmí ẹ fura ẹ sọ jí àdóhùn ti dé ẹgbẹ́ yìí ò kí ń ka Kùránì Yorùbá tí mo sọ lè yé yín ó lè kó ìbájọ́ wo fídíò ni àbájọ kí n wo ni ẹgbẹ́ máa tàkì mi lórí stéèjì ẹgbẹ́ wọn ti fún mi iṣẹ́ burúkú ṣe ẹgbẹ́ wọn ètò àyà yìí o Quran chapter 5:46 gbogbo táwọn bàbá kó yẹ tó ń kó tú gbaná ètò yẹn 5:46 àwọn bàbá sọ pé àwa sì ṣe é ní òfin ẹni pé ìfún gan nínú bẹ́ẹ̀ gan ẹ̀rọ wà nù tiwọn náà àwa sì ṣe é ní ẹ̀kọ́ ìwà òkè ó wà òkè báyẹn a ṣe é ní òfin bọ́tọ́ máa lọ ayé méjì ó ti di nǹkan míì ń bọ̀ àwa sì ṣe 46 jàre 46 àti pé àwa fi ànábì Ìsá ọmọ Mariamu tẹ̀lé ìpasẹ̀ wọn tí ó ń jẹ́ kí a mọ òdodo nípa ohun tí ó ṣíwájú rẹ̀ nínú àtàwrétà a sì fún un ní ìnjílà ìmọ̀nà ń bẹ nínú rẹ̀ àti ìmọ́lẹ̀ tí ó ń jẹ́ kí a mọ òdodo nípa ohun tí ó ṣíwájú rẹ̀ nínú àtàwrétà ó sì jẹ́ ìmọ̀nà àti ìṣítí fún àwọn olùbẹ̀rù Allah. kọ́bí àpèsè tiẹ̀ tí ó lówí. àti pé. kọ́bí àpèsè lélẹ̀ o. àti pé. bẹ́ẹ̀ni. àwọn fi ànábì Ìsá ọmọ Màríyámà tẹ̀lé ipasẹ̀ wọn tí ó ń jẹ́ kí a mọ òdodo nípa ohun tí ó ti ṣíwájú rẹ̀ nínú àtàwrétà a sì fún un ní ìnjílà. bẹ́ẹ̀ni. ìmọ̀nà ń bẹ fún ìmọ̀nà ń bẹ nínú rẹ̀ àti ìmọ́lẹ̀ tí ó ń jẹ́ kí a mọ òdodo nípa ohun tí ó ti ṣíwájú rẹ̀ nínú àtàwrétà ó sì jẹ́ ìmọ̀nà àti ìṣítí fún àwọn olùbẹ̀rù Ọlọ́run. now ṣẹ́rin tí àwọn bá tú copy and paste tó ṣe òun nìyẹn o ẹgbẹ́ kan ló wà mẹ́ kódà word for word ni mo mú ẹni òpè méjì òpè méjì ayé òpè méjì bọ́n ètò exactly bí wàá tó fọ́tò kọ́pì pé ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ẹ wá wo ìtàn tú sí eléyìí tó ń ṣe lọ tú yìí latest edition àti pé àwa fi ànábì Ìsá ọmọ Màríámà tẹ̀lé ìpasẹ̀ wọn tí ó ń jẹ́ kí a mọ òdodo nípa ohun tí ó ti ṣíwájú rẹ̀ nínú àtàórá a sì fún un ní ìnjílà bíbélì nínú bracket bíbélì ní ìnjílà ṣẹláyé wa lóde èyó professor ẹ̀gbọ́n mi yé bíbélì ní ìnjílà wọ́n wá ní bíbélì yẹn o ìmọ́lẹ̀ ń bẹ nínú rẹ̀ àti ìmọ̀nà
tí ó sì jẹ́ kí a mọ òdodo yẹn bíbélì o nípa ohun tó ṣàyẹ̀ nínú tàwórẹ́tà ó sì jẹ́ ìmọ̀nà àti ìṣítí fún àwọn olùbẹ̀rù ọlọ́run yẹn báíbù o Professor Alaro version wo ni ká lò King James ni ẹ bá kó wọn bá bẹ̀rẹ̀ wá fẹ́ fi wọ̀n wọn bí wọn mọ tó gba ibù bí wọn mọ. Tíra wàhábì ni kò ń ṣe tíra wàhábì kò ń ṣe Bukhari kọ́ al-Bukhari ẹjọ́ ṣe bíbélì eléyìí ni ẹ̀rí fàásì ní àyà yìí ni King James rẹ o ṣe ní New World Translation ṣe lè ní ìjìlá ń tẹ́ ìmọ̀lẹ́ ń dá sí eléyìí ni New International Version ṣe lè ní ìjìlá arábí abúlélé ṣe lè ní ìjìlá ṣe Revised Standard Version ṣe òun ní ìjìlá ẹbí ìjìlá àwọn mi o tó ń jẹ́ tú ìtukùtù ni o ẹ̀rẹ̀ fún àwọn pọ́blẹ́mù ni nínú ìjìlá tẹ́ẹ̀tú pé báìbù ni tó dẹ̀ jẹ́ ìmọ̀nà ṣé John 3:16 tí bẹ́ẹ̀ sọ gbọ́dọ̀ fi ara tó bẹ́ẹ̀ gẹ́. nítorí Ọlọ́run fi ọ̀rọ̀ ayé tó bẹ́ẹ̀ gẹ́. Mùsùlùmí ayé ìmọ̀nà Professor Alaro rẹ o. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ìmọ̀nà nìyẹn. kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. ṣe ti gbọ́. kí ó má bàa ṣègbé. wà á bízì làwọn ṣùgbọ́n kò lè ní iye àìní pẹ̀kun. wọ́n fẹ́ fọ àrùnkú ní ìsìlámù tọ́lọ́ lọ sí inú ẹgbẹ́ tí wọ́n ní. wọ́n fẹ́ lé ọkú ní ìsìlámù ní ẹ̀fúra ní. ẹ̀sìn wàhábì náà ń ṣe. mo lè fẹ́ mú tọ́bì kan bí anjọ́ mẹ́jọ kí ni ìyàtọ̀ wàhábísìm àti ìlẹ̀rọ̀ lọ́jímù lẹ̀rọ̀ ẹ gbọ́ wìrìwìrì ọlọ́ngbọ́ ṣe ń lọ́jímù lẹ̀rọ̀ àti wàhábù kò sí yàtọ̀ náà méjèèjì màá ka tí lọ́jímù lẹ̀rọ̀ ń sọ ẹ wá gbọ́ tí wàhábì sọ ní ìwé tiẹ̀ ẹ wá wò pé kí ni ìyàtọ̀ wọn náà ẹ gbé kò sí àwọn ṣàrìsùn àwọn alárìsùn náà wọ́n wà bísímù yìí ẹgbọ́n ọ̀dá sọ̀rọ̀ lẹ̀rọ̀ bí lọ́wọ́ ṣe ń pààyàn tó kidnap èèyàn tó ń da lérú tó ìyẹn ó sọ̀rọ̀ lẹ̀rọ̀ sọ pé ká má lọ sí Kàábà mọ́ báwọn ṣẹbọ ló wà ń bẹ̀ ṣé wàá bò sọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ṣé wàá bò sọ bẹ́ẹ̀ ṣé kò wo gbogbo àwọn sàárè sọ̀hábà wọ́n mọ̀ láwọn ọ̀kà yìí mọ̀ àwọn ẹlẹ́sìn wàá bù ni ó yẹ kó ti yé wa wọ́n ṣe ṣáàrùsùn náà wà jàn mọ́ wọ́n fi súnà bójú ni mo dẹ̀ gbọ́n àṣírí kan tó fọ́nì lọ́sọ̀ ó fọ́nì gan wọ́n ń gbowó ẹ̀ lórí wa ní Ọlọ́run wọ́n kọ́ bí ẹ lè pè wá ṣé jọ̀mọ́ ni ẹ bá ní jọ̀mọ́ ni ẹ owó dé gbogbo sáré tán lọ ṣe bísíǹsì wa ni o Ọlọ́run ọlọ́kẹ́ gan kan bẹ̀ wọ́n ọlọ́kẹ́ ní tí wọ́n kọ́ gba ọgbà ideology tó wà bí wọ́n á gba dànù kó lórí wọn ṣé wàá gba dọ́lẹ̀ tí wọ́n owó rè á kọ́ mọ́ṣáláṣí tó pọ̀ fún ẹ á dẹ̀ fún ẹ lówó ẹ bá ń gba àwọn ọ̀gá yín lè pè bí wọ́n sì rówó tó ń ná iṣẹ́ kí náà ń ṣe kí ni ìpìlẹ̀ owó wọn ẹ̀yin kan ìyá ṣe kí wọ́n lè mú ìmọ̀ láyé lágbẹ́ tẹ́ ń pariwo yìí wọ́n lè mú ìmọ̀ láyé you are wasting your precious time ẹ jẹ́ fi gun bẹ́ẹ̀ sùpàánù rọ̀ bí ká jàre ẹjá fún àwọn aláì kan pè fún ìṣẹ́jú mélòó kan mo ń tẹ̀síwájú o tó bá yọ Tuesday inshallah àfa àgbẹ̀sìn ìgbà nọ́mbà lórí ètò Wednesday àmà ṣe English níta bá bọ̀ the hidden for Christianity and Islam wọ́n bí yẹn ṣe wà ń bẹ̀ tó bá dijọ́ mẹ́jọ ń pa lórí àwọn Christian fully àwọn tọ́pì kan tó ní agbára gan àjọ tó jọ po yẹn mi ò fi yín lẹ́ o à ń tún lè wa tò lọ́wọ́ ni o àwọn wàhábù fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ da lérú àwọn wàhábísìm wọ́n fẹ́ da lérú so àwọn tó ń gbéṣẹ́ fún láti Saudi ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn táwọn gbéṣẹ́ fi ṣẹ́ rán ẹ̀ẹ́dẹ̀ rí pé torí Júù ni wọ́n Yẹ̀húdí ni wọ́n wá gbé tàwíìdì wọlé máa play video wọn fún yẹn máa sun ẹkún ni àfáàyàn fi tíra wọn hàn wá ẹgbẹ́ bàbá alágége àwọn fẹ́ dà yín láàmú ni
wọ́n ní ẹ wà torí pé mọ̀ pọ́ lẹ ní ẹ̀yìn rówó ra tíra àwọn tó rówó ra ò ní gbé fún yín láìláì tó rọ̀ pé àṣírí àwọn máa tú ẹ bá ní ìbéèrè contribution kó kú wọlé bí bá lọ́tọ́ lára mi bá fẹ́ lára ọjà o àbútọ́ yẹ fún wa fún àkàn pìára ni mò ń tú tó ló ń dùn mí gan a máa ro ẹjọ́ ìmọ̀ afẹ́ bọ́ ń gbòòrò a máa ro ẹjọ́ tó rà là ń lò àwọn alálẹ̀ ẹ̀ńdọ́ọ̀sì pé kùránì eléyìí dáa tó ẹ pé bàbá tó tú bàbá wa kéékèèké tí wọ́n tú tó ń gbọ́mọ̀ pé àwọn ọ̀dà ọ̀làmú ń gbòòrò ni náà ṣe tú ní tú kó lè bá gbà mu kó lè bá gbòòrò mu àwọn wá tú kó lè bá kì í dà tí wọ́n mu wọ́n wá ẹ́díìtì ẹ̀ kó lè bá kì í dà tí wọ́n lọ wọ́n gbé lákìdá Islam rárá lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ bá táwọn lọ study nílùú òyìnbó US ní o Canada ní o London ní o àyè ti sílẹ̀ ń sìn ẹ pé àwọn AB Consultancy Limited orí website tí wọ́n www.abkconsultancylimited.com àwọn nọ́mbà àwọn ló wà ń bẹ̀ ẹ lè pẹ́ any of the numbers ẹ pé nọ́mbà Nigeria nọ́mbà wà ń bẹ̀ US nọ́mbà wà ń bẹ̀ UK nọ́mbà wà ń bẹ̀ tẹ bá pẹ́ any of the numbers tó máa gbé ẹ pè mí màá send nọ́mbà kan sí tẹ máa pè tẹ́jọ sọ̀rọ̀ wọn kì í báyọ̀ ṣe visa o visa tó máa báyọ̀ ṣe ni o fẹ́ lọ kàwé anywhere in the whole world America náà ti wà ń bẹ̀ ń sìn ẹ pè wọ́n wọ́n bá ń ṣètò bó wọ́n ṣe máa kàwé ẹ̀ tó wọ́n bá wá smart tó gbọ́n dáadáa tó kàwé kejì tí wọ́n fi gbé ní ìlú ẹ ó yé yín yóò fọmọ ìlú nìyẹn kó máa fẹ́ parí tó bá ti ku èyí àkó parí kó ṣètò ara ẹ̀ kó máa ṣe marry and study ìjà yín nìyẹn o work study marry ó yẹ yín àbíkó ó lè máa work kó máa marry kó máa study bẹ́ẹ̀ ni sponsor ẹ̀ torí Nàìjíríà ìpè kọ́ dáadáa ni pé ṣe ti gbọ́ wọ́n ní in the next 2 or 4 days now aláṣẹ ti gbọ́ wọ́n lè kó máa rí 200 naira wọ́n ní ilé ìgbọ́kàn òkúta epo mọ́nì ìsìn wọ́n fẹ́ sọ 200 naira per litre 200 naira per litre nínú hardship yìí náà nínú kòsíkòsí tá à ń yí mọ́ra wọn epo ni problem epo ni ìṣòro wọn epo ni tó fẹ́ nílò lára epo ni wọ́n máa fowó kún nílẹ̀ tí ò bá wọ̀ kó máa lọ ń lọ ẹ̀ràn kú bẹ́ẹ̀ must we be one nation must we àwọn náà ló ti ṣe ojú ọ̀rọ̀ bóyá ṣe rè 2 nation ni Ṣàgárí òpùrọ̀ lòun ó ní 1 nation ló ń pa 2 nation ni tó ló fi méjìlá ní Nàìjíríà tí ilẹ̀ Haúsá ọ̀tọ̀ tí ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ kí là ń bá ká ẹ wòran ẹ wáyé wa lóde 200 per litre wọ́n èkó lẹ́sẹ̀ tó máa jà ọ̀sẹ̀ tó máa jà àgọ́dá aláàbò tá a fẹ́ jà tá a fẹ́ ṣáájú èmi ò lè ṣáájú ẹ̀yin ò lè ṣáájú bá a ṣe máa àgọ́ strike ẹ̀rẹ̀pá àwọn labour wa da gan àwọn labour wa da gan pàtàkó sọ di 150 afẹ́ strike wọ́n ní kò sí strike ká máa rà bẹ́ẹ̀ wọ́n lọ́ máa dín owó NEPA wọ́n dín dọ́là àwọn multi choice wọ́n ti fowó kówó tiwọn náà GoTV ó ti wọ́n DSTV ó ti wọ́n tún fowó kún ara náà ni wẹ́n tó wájú Tuesday a máa pàdé ẹjẹ́ máa fèé ṣe lọ tábàárí kọ́ọ̀lù torí kọ́ ẹ̀gọ́ máa ń dàmí láàmú pọ̀ ẹjẹ́ máa sẹ́ẹ̀ tó kù sọ́pọ̀ lọ pẹ̀sẹ̀ aláwọ̀ ṣàbúrú fún wa o àbúrú wa nu Kùránì tí wọ́n ṣe yẹn o mo dẹ̀ ṣe ń continue ní o mo pen there for now tí wọ́n parí ìwádìí mi lórí ẹ̀ mo fẹ́ mú ní aya by aya dé fatia ni ẹgbẹ́ àwọn Kùránì wọn kò nílò kò ṣeé lò adóyún tí wàá ń gbòòrò wọ́n bá ti gbé wá táwọn ṣe Kùránì Aláró àìgbé dànù àníìdí ẹ̀ fake náà sọ lórí ẹ̀ ó parí tí ẹ bá gbé wá rí tí wọ́n bá gbé rí àwọn Yẹ̀húdí ló ṣe Professor Alaro mani aláwọn Yẹ̀húdí ló ṣe tó rọ́ favour Yẹ̀húdí ju Mùsùlùmí lọ ní títú ẹ̀ so a máa fẹ́ ṣe lọ oníyàn ṣe
ọlọ́gà ṣe àwọn tá a jẹ́ náà kú àìbínú ọlọ́run ṣe pàdé ẹnìkan kan wa kó ṣígà ní òwò wa kó jẹ́ abami tó lérè mo máa sọ fún wa pé n tí ò ń ṣe kọ́nà fi dá ẹlẹ́jọ́ fẹ́sìn n tẹ́mi náà ń ṣe kọ́nà fi dá mi lẹ́jọ́ lórí ẹ̀sìn yìí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi karim. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu ta'ala iṣẹ́ aláwọ̀ yìí o Allahu ta'ala òdodo ti dé irọ́ pamọ́ òdodo wọ̀ bí irọ́ pamọ́. àwọn kan ní bó ṣe ń bọ̀ láti sánmọ̀ o bó ṣe ń bọ̀ o táwọn rí báyìí Damascus Damascus ni ó di sí iṣẹ́ ti wọ́. nínú rìwáyà Muslim ó gba tiẹ̀ wá bẹ̀ torí àsìkò nínú rìwáyà Ibn Majah yẹn nínú Jerusalem ló láǹdì sí o wọ́n láǹdì ló sọ bẹ́ẹ̀ o. ó kọ́kọ́ gbé sínú làákàyè wọ́n wàá gbé tẹ́lẹ̀gì ẹ̀ sí fún kẹlẹ̀ sí wí. irú ẹ̀ jẹ́ fọyín lápẹ̀júwe ọ̀dà àwọn àfa wọn ní Israiliyati ó wọnú àdìsí tó pọ̀ Israiliyati tó wọnú àdìsí ibẹ̀ ni ọ̀rọ̀ wípé Ìsá ń bọ̀ ń gbẹ̀yìn ayé. tẹ́tọ́ bá ní gbẹ̀yìn ayé ànábì Ìsá ń padà bọ̀ wá ṣe kí ni yóò wá kú yóò wá fẹ́yàwó yóò wá bímọ yóò wá kú nọ́màlì kú torí pé Ọlọ́run sọ pé kullu nafsin za'iqatul maut. tó o bá gbé làákàyè kalẹ̀ dáadáa tó o gbé ìkòtò yìí rẹ̀ kalẹ̀ dáadáa wọ́n máa ń pe àdéhìsí ni bí sáyà díẹ̀ ti ní kó lágbára tó tó ní sí kóòtù tó òfin tó fẹ́ tẹ̀. kò ní bẹ́sí sí àkídà Islam torí pé tó bá dé wá ṣe kí ni tó bá dé ànábì ni ó jẹ́ ní àbí Rasul tó bá jẹ́ ànábì tó jẹ́ Rasul ó ti kàdábà Al-Qur'an yìí pé ànábì khataman nabiyyin. yóò wá kú ìrọ̀ ló ń pa.